tó fi ń jẹ́ Ọlọ́run. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, wọ́n dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àkókò dáradára mìíràn tó tún mú wà nínú rẹ, fún ọjọ́ dáradára mìíràn tó tún mú wà nínú rẹ, fún gbogbo rere tí ó tún ṣe inú ayé mi. Gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dáadáa ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ. Èyí fún àkókò dáradára mìíràn tó tún mú wà níwájú rẹ, fún ọjọ́ tuntun mìíràn tó tún mú mi rí tó tún wà níwájú rẹ láti lè gba èrè ọ̀tun, láti lè gba ìgbéga ọ̀tun, ìtí ayé mi ó tún fi mọ wọnú ògo ní ọ̀tun rẹ jù àti wá lọ. Olúwa, fún gbogbo orí ara rere ògo tó tán tí ó tún ṣe ní ayé mi. Ọmọ ṣe bàbá, ọmọ ṣe ọmọ, òṣìṣẹ́ mi mímọ́ àti òṣìṣẹ́ bàbá gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ògo ìyìn àtọpẹ́ ní forúkọ rẹ. Ọpẹ́ ìyìn àtọgbà ní forúkọ rẹ. Ẹlẹ́rù mímọ́ mọ́jọ́ la gba gbogbo ògo. Olúwa gba gbogbo ìyìn. Ìwọ tó tọ́ sí láti mọ̀ yìn, ìwọ lèmi gbéga, ìwọ lèmi fọpẹ́ fún, ìwọ lèmi fìyè fún. Ìtò pé àánú rẹ dúró títí láì tó pé fẹ́rẹ́ pọ̀ jọjọ tó pé rẹ kò nákàwé kò rẹ pé kò lójú wọn. Mẹ́ta lóko ya gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. O ṣé fún àánú rẹ, o ṣé fún agbára àti àṣà títẹ̀ mọ́ rẹ tó tún sọ̀kalẹ̀ àkọ́tọ̀ láti súrè tó ẹyẹ kọ̀ọ̀kan wa, láti bùkún ẹyẹ kọ̀ọ̀kan wa, láti sọ̀rọ̀ ẹyẹ kọ̀ọ̀kan wa dáwọ̀, láti mú ká ẹyẹ kọ̀ọ̀kan tó wọnú ẹ̀rìrì tó ga tó lógo jọ ju tàtẹ̀ wá lọ. Ayé rẹ ìbà rẹ la ṣe, olókòtò ìbà rẹ la ṣe. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Hébérù orí ìkẹsàn-án, àkẹsẹ̀ 12 dé 15. Hébérù orí 9 ẹsẹ̀ 12 dé 15. Bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màlúù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀. Ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Nítorí bí ẹ̀jẹ̀ akọ màlúù àti ewúrẹ́ tí a fi wọ́n àwọn tí a ti sọ di aláìmọ́ bá sọ ní di mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara, mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi, ẹni nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n, yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú titun pé bí ikú ti bẹ fún ìdáǹdè àwọn ìrékọjá tí ó ti wà lábẹ́ májẹ̀mú ìṣáájú, kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kun gbà. Orí ọ̀rọ̀ tá ń gbé yẹ̀wò fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ tí kò ní àbàwọ́n, ẹ̀jẹ̀ tí kì í bàjẹ́ láéláé, mọ́ sàn lé mi lórí, mọ́ ṣe dá. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan lọ́gbọ̀dọ̀ jẹ́ ohun tó gbọ́dọ̀ mọ́ sàn lórí ayé rẹ̀ tí kò gbọ́dọ̀ dá. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan lọ́gbọ̀dọ̀ mọ́ jẹ́ ohun tó jẹ́ pé ọgbọ́dọ̀ mọ́ lúwẹ̀ẹ́, agbọ́dọ̀ mọ́ mú nínú rẹ̀ láti mọ́ di mímọ́ lójoojúmọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi òun ló jẹ́ ohun tó jẹ́ pé kíni ọgbọ́dọ̀ mọ́ lò láti mọ́ fi sọ ohun gbogbo tí o ní di mímọ́. Nítorí pé kíni òun nìkan ṣoṣo ní ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n, tí kò lábùlà, tí kò sì lè bàjẹ́ láéláé. Nítorí pé kíni òun nìkan ní ẹ̀jẹ̀ èyí tí ń sọ ní di mímọ́ ní òtítọ́ àti ní òdodo, kóònù gbogbo tí ń ṣe ìdálẹ́bi gbogbo pátápátá. Ìjẹ́ pé tó bá ti sọ̀jẹ̀ di mímọ́ tó ti dá ìláre báyìí, kò tún sí ẹni náà tó tún lè dá ìlẹ́bi mọ́, àyàfi tí ẹni tí ó sọ dẹni ìdáláre tó sọ di mímọ́ ni tó gangan fúnra rẹ̀ bá tún padà lọ sínú ẹ̀bi rẹ̀, ìkórè àtòkù. Gbọ́n ta sọ ní báyìí, a sọ pé bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ẹ̀jẹ̀ ewúrẹ́, kì í ṣe nípa ẹ̀jẹ̀ àgbò, kì í ṣe nípa ẹ̀jẹ̀ màlúù, ẹyẹlé àbí àkùkọ àbí ohunkóhun kan tí ń ṣe ẹranko kan, bí kò ṣe pé nípa ẹ̀jẹ̀ Kristi òun ti kára rẹ̀ láti fi ṣe ìrúbọ tí kò lákàwé, tí kò lẹ́gbẹ́, tí kò lódiwọ̀n, láti fi ra gbogbo aráyé padà, láti fi sọ gbogbo ènìyàn di mímọ́. Òun ló wọ bí mímọ́ lẹ́ẹ̀kan tó sì fi ìgbàlà fún gbogbo àwọn àyànfẹ́, yẹn fún gbogbo ẹnikẹ́ni tó bá Kristi lólúwa tó gbàlà, tó sì gbé nínú ìfẹ́ rẹ̀ àti nínú ìlànà títọ́ Ọlọ́run. Nípasẹ̀ ìtàjẹ̀ rẹ̀ sílẹ̀, ìfẹ́ rẹ̀ rúbọ ni òun ló ti mú ìbálàjà wá àti ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin ènìyàn àti Ọlọ́run.
nípasẹ̀ rẹ̀ ni májẹ̀mú tuntun tó dára jùlọ tó lògo jùlọ ti wà láàrin ènìyàn àti Ọlọ́run ìjẹ́ pé kíni kò sẹ́nìkẹ́ni kan tó lè bàjẹ́ mọ́ gẹ́gẹ́ bí májẹ̀mú àkọ́kọ́ ṣe bàjẹ́ nínú ọgbà Édẹ́nì gẹ́gẹ́ bí májẹ̀mú omi tuntun ṣe bàjẹ́ nígbà ayé Noah bẹ́ẹ̀ ni a tó rí wípé kíni nígbà ayé Abraham náà òun náà májẹ̀mú kan lọ́tọ́ bẹ́ẹ̀ tóun náà tó ń bàjẹ́ ṣùgbọ́n májẹ̀mú tuntun èyí tí a tún dá tí a fi lọ́lẹ̀ nípasẹ̀ Kristi Jésù nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ tó fi rúbọ ni a rí pé kíni májẹ̀mú yẹn sì tún wá ti sìn ó sì tún fọ́ ti sìn yóò tún mọ́ fọ́ ti dáyé kò sí ohunkóhun tó lè bàjẹ́ so ẹ̀jẹ̀ yìí tí í ṣe májẹ̀mú tuntun ni èyí tó mú àlàáfíà láàrin ènìyàn àtọlọ́run ni òun la gbọ́dọ̀ ṣe kíni ní kálukú a gbọ́dọ̀ mọ lúwẹ̀ nínú rẹ̀ lọ́gbọ́dọ̀ mọ bèrè fún lójoojúmọ́ láti mọ wà ní mímọ́ àti láti mọ jẹ́ pípé àti láti mọ fọ̀n nínú ògo. gbọ́n tó wí ó ní nígbà yẹ ọjọ́ òun tí ọba ìjọba fi lè mú tí ẹ̀jẹ̀ ewúrẹ́ màlúù àgbò bá fi lè sọ ènìyàn tí a sọ pé ní aláìmọ́ di mímọ́ mélòó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ìtẹ́ pé òun gbogbo fúnra rẹ̀ wá láti fira ẹ̀ rúbọ láti fira ẹ̀ ṣe tutù ó bóògùn rẹ̀ sílẹ̀ sí ọ̀run láti wá rúnrún gbogbo tí ṣiṣẹ́ ìṣúṣẹ́ òkùnkùn kábátá láti sọ àwọn ènìyàn di mímọ́ láti mú ìbáṣepọ̀ tó dánmọ́ wà láàrin ènìyàn àti Ọlọ́run mélòó lè jẹ́ yẹn ti sọ kiri yóò ti sọ ènìyàn di mímọ́ kó ní bó ti ṣe ẹ̀bi ẹ̀ṣẹ̀ àti ikú ẹ̀ṣẹ̀ ìta ti fi lélẹ̀ fún ènìyàn láti mọ̀ kú nípa májẹ̀mú àkọ́kọ́ tó bàjẹ́ tí májẹ̀mú bá ṣe ibi tó bẹ̀ gẹ́gẹ́ bí pé títí dìsìn ó sì ń fọhùn síbẹ̀ ohun kan tó yẹ kó yé ọ ohun kan tó yẹ kó yé mi ni wípé kíni kò tún sí ìrúbọ kankan tó yẹ kémi àti ẹ̀ka tó mọ orú mọ́ kò tún sí ètùtù kan tó yẹ kémi àti ẹ̀ka tó mọ ṣe mọ́ àní nípa àwọn nǹkan tó nìkan ṣe pẹ̀lú ẹran àgbò ewúrẹ́ adìrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí kò ṣe wípé kíni ìrúbọ tó dára jùlọ tó ṣe mímọ́ jùlọ ìtó nìkan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù òun náà ni pé ọ̀rọ̀ rere èrò rere ìgbé ayé mímọ́ ìgbé ayé rere ìgbé ayé òtítọ́ ìgbé ayé rere ìgbé ayé tó kún fún ṣọ̀kan nípa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ẹ̀ nígbà gbogbo nípa jíjẹ́ onínú kan pẹ̀lú gbogbo ẹ̀ nígbà gbogbo nípa níwá ìlọsíwájú àgbàsókè nígbà gbogbo fún agbègbè rẹ àdúgbò rẹ ilé rẹ àwùjọ rẹ orílẹ̀-èdè tó wà àti gbogbo àwọn orílẹ̀-èdè gbogbo pátá nípa mímú kí àníṣe ohun rere kó lè mọ òwú nígbà gbogbo pápá jùlọ nípa jíjẹ́ iyọ̀ àti ìmọ́lẹ̀ rere fún gbogbo ènìyàn níbikíbi ní gbogbo ẹni yòówù kó kí ó jẹ́ àti nípa kíni gbígbé nínú ìfẹ́ àti òtítọ́ Ọlọ́run àti nínú ìbẹ̀rù Ọlọ́run nípa ṣíṣe gbogbo pátá èyí ni ìrúbọ tó tún kù láti mọ ṣe fún ẹnì kọ̀ọ̀kan nípa ikú àti ẹ̀jẹ̀ sílẹ̀ Jésù Kristi yẹn tó pé kíni Jésù Kristi nìkan ni ẹ̀bùrẹ̀ ti pé àgùntàn ànímọ̀lú ewúrẹ́ ẹyẹlé èyí tí a ti lò tàti pa tàti ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ so ẹ̀jẹ̀ rẹ̀ ló kọ́ ní ìsìn tá gbọ́dọ̀ mọ̀ ṣe kíni tá gbọ́dọ̀ mọ̀ ń lò láti mọ̀ fi gbé láti mọ̀ fi ṣe orúbọ nípa gbígbà òfin àti àṣà àti ìlànà Ọlọ́run mọ́ kò sí ẹran kankan tó ní láti pamọ́ kò sí ohunkóhun kan tó ní láti dá ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ mọ́ àdí fún orúbọ kankan mọ́ ìrúbọ tó kù tọ́mọ ṣe ní ìsìn ni wípé kíni àníṣe ìgbé ayé ìwà mímọ́ rẹ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo ìjẹ́ló títọ́ rẹ níwájú ènìyàn àti níwájú ènìyàn gbogbo níwájú láti ènìyàn gbogbo níbikíbi yòówù kó lè wà yàrá lílépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti mímú wíwá ìṣọ̀kan àti ìdàgbàsókè bá ayé gbogbo ẹ̀dá gbogbo àti gbogbo ohunkóhun tí ọba ṣe àti gbogbo tí ṣètò ọbẹ̀ nìkejì rẹ pàápàá àti tẹ̀lé àṣà àti ìlànà Ọlọ́run tó sọ wípé kíni wọ́n súre fún àwọn ọ̀tá rẹ mọ́ sì ṣépè fún wọn yẹn pé nígbà tí ẹnìkan bá ń lépa rẹ níbi ìwọ gbọ́dọ̀ lépa rẹ níbi ṣùgbọ́n wọ́n lépa ire sí ó sì rí wípé kíni ọ̀rọ̀ yóò fìdí múlẹ̀ pé nípa ṣíṣe bẹ́ẹ̀ ọ̀hún wà iná lé wọn lórí tí wọ́n bá dẹ́kun àti yípa àti tẹ̀síwájú nínú iṣẹ́ ibi tí wọ́n bá kọ̀ láti ronú pé wàdà nítorí pé kíni ìdájọ́ òsì lọ́wọ́ ẹnikẹ́ni Ọlọ́run nìkan lọ́lọ́run ẹ̀san ò sí lọ́wọ́ ẹnikẹ́ni so Ọlọ́run ẹ̀san yìí yóò sì gbèjà rẹ̀ jà níwọ̀n bá tí wọn náà bá jẹ́ ní tó ṣe kíni tó ń gbé nínú ìfẹ́ rẹ̀ tí o sì nínú wípé kíni àtúnlò màálù ẹyẹlé àgbò kíní kankan bàbá sàṣọ láti mọ fi ṣe orúbọ mọ́ tó ṣe pé kíni ìrúbọ kan láti ṣe nípa ọ̀dọ́ àgùntàn kan so ti ṣe Jésù Kristi ni nínú ẹ̀jẹ̀ rẹ̀ ló tún gbé ṣe kíni ló tún gbé ṣe àwọn orúbọ yòókù nípa ìgbéyé ìwà mímọ́ ìjólótọ́ àti ìjólódodo rẹ̀ gbọ́ mi fọkànbalẹ̀ gbogbo ẹni yòówù kó tó lè mọ dìde ogun àti ìyọlẹ́nu fún ayé rẹ̀ kò sẹ́ni kankan tí ó mú jẹ nítorí pé kíni ọlọ́gbẹ̀tàn lára gbogbo pátá wọn kú dànù láìsí àánú kankan ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn tó yẹ kó ya wòlé ó rí pé wọ́n ya wòlé dànú láìsí àánú kankan nítorí pé ìbínú Ọlọ́run gbóná òun ni yọkọ lù wọn ó sì bọ̀ níbo dálẹ́bi wá sí di mímọ́ pátápátá
òmíràn tó dàbí rẹ̀ ó rí wípé ní gbogbo ọjọ́ ayé rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọmọ ṣe rere ni kò sí ohun kan tó lè jẹ́ ọlọ́ láti ṣe rere mọ́ nítorí àti kọ́ wípé kí ni àti di ajogun ọlọ́run àti àjùmọ̀jogun ọlọ́run nípasẹ̀ Kristi Jésù nìyẹn pé nípa ìrúbọ rẹ̀ àti ètùtù rẹ̀ kò sí àrùn àti kọ̀ọ̀kan tó lè jẹ́ ìpè rẹ̀ mọ́ nítorí pé kí ni àti kọ́ wípé ó ti jìyà káwa kan bá ṣe jìyà ó ti kú káwọn bá ṣe kú ó ti sọ́fà káwọn bá ṣe sọ́fà ó ti ṣàìsàn káwa kálí bá wà lálàáfíà káwọn bá ṣe ṣàìsàn ṣùgbọ́n jẹ́ kó dá ọ lójú wípé kí ni èèyàn tó pé kọ́ mọ̀mọ́ rí ìṣòro ẹ̀ nàbà túláàsì ni ṣùgbọ́n mọ̀ sì gbàgbé sọ wípé ẹ rí pọ̀jù ẹ̀sùn bẹ́ẹ̀ tuntun ká tó kú mo ti ṣẹ́gun ayé tó dúró nínú òfin ọlọ́run gbẹ́kẹ̀lé agbára ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ mọ lúwẹ̀ẹ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi rí wípé ìrúbọ kan ṣoṣo tọ́tọ́tọ́ yẹ ọ́ láti bọ́ ṣe òun náà ní pé kí ni gbígbé nínú ìwà mímọ́ ṣíṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ àtàṣe lọ́run àrígbàtà ń ṣe lè ìgbà gbogbo ló sì mọ́ ṣe rere yóò sì mọ́ dára fún ọ bẹ́ẹ̀ ni fẹ́mi náà pẹ̀lú àti fẹ́ni kankan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àjùlọ àti tó bẹ̀rẹ̀ lórí ayé mi bàbá gba ọpẹ́ àtìyìn fún gbogbo oore ọ̀tun tí wọ́n tó ti bẹ̀rẹ̀ sínú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ wọ̀nyí nípa ìrúbọ tó ti fira rẹ rúbọ Jésù Kristi nípa ìrúbọ tó ti fi ọmọ bíbélì kan so rúbọ láti sọ mi di mọ́pọ́ bátá ìtí kò sóhun kan tó sọ mi di àbàwọ́n aláìmọ̀mọ́ bàbá gba ọpẹ́ àtìyìn àdúrà ọpẹ́ rẹ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo padà sọ mọ̀mọ́ sọ wípé o ṣe èyí fún àṣà àtàgbọ̀rọ̀ rẹ èyí tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ èyí tí ó sì lápá nínú ayé mi èyí tó tún fi mí lọ́kàn balẹ̀ àìlájọ kò di bí ó ṣe gé kókò lè yé mi gẹ́gẹ́ pé kíni àìní ìwọ sáà ti fi rà rẹ rúbọ Jésù Kristi àìní fún ìgbàláyé kò tún sí rúbọ kankan mìíràn mọ́ lẹ́yìn rẹ ṣe àìní tí wọ́n sì fi yé mi ó sì fi dá mi wípé àìní ìwọ ti fi ọmọ bíbélì kan sọ̀kalẹ̀ lẹ́ fún rúbọ àti tuntun ìdí ọ̀dàkùtà kan ṣoṣo ìtí kò lábàwọ̀n tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ni tí kì í bàjẹ́ láláyé ìjẹ́ pé àìníbi ti bọ́ gbogbo tí ṣe àìmọ́ mi gbọ́pá tó bó ìbí sì ti di mímọ́ pátá nípa agbára àtàṣẹ rẹ òkòrí forúkọ rẹ ọlọ́run ayé rẹ ògo ní forúkọ rẹ àtóbi jùlọ èmi àní mọ̀ bẹ̀rẹ̀ àgbà ọpẹ́ àti ìyẹn bàbá ọmọ mi mo yìnyín lógo mo sọ wípé ṣe ẹgbà ọpẹ́ ẹgbà ìyìn ẹgbà ọpẹ́ ẹgbà ìmí fún túbẹ̀ dágbára tànú àtúnfẹ́ tí mo rí gbà lọ yín àìláti lè di mímọ́ àìnípa ìrúbọ kan ṣoṣo yìí ètí ṣe ti jẹ́ Jésù Kristi tí kò lábàwọ̀ tí kò lábùlà tí kò lẹ́gbẹ́ ètí ṣe májẹ̀mú tí wọ́n yọrọ ẹ̀ṣẹ̀ bàbá mẹ̀mí mi mẹ́ta lọ́kọ̀ ìgbà káàkiri ni. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà láti lè di mímọ́ nípa ẹ̀jẹ̀ ọ̀dàkùtàn kan ṣoṣo ni ìtì sọmọ bíbélì kan ṣoṣo tó tó mọ wọnú májẹ̀mú tuntun ayọ̀ ìtì kì í jí bàjẹ́ tí kò sì májẹ̀mú kankan àní tó lè borí rẹ̀ bí kò sí pé òun ní gbogbo títà májẹ̀mú gbogbo mi bàbá gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ ọlọ́run ayérayé èyí fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà àdé láti lè ní ìpè nínú ìrúbọ ayọ̀ ní títí ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí tí ó fi gbà gbogbo tí ṣe májẹ̀mú ìgbanijẹ́ ni èyí tí ṣe májẹ̀mú tó ayọ̀ tó lògùn tó ga jùlọ ni èyí tó gbogbo tí ṣe májẹ̀mú ìgbanimí pápátá ìjẹ́ pé àní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn májẹ̀mú ìgbanimí kò ní agbára lórí àṣẹ láti lè borí rẹ̀ bí òun pé òun ló ń borí gbogbo tó sọ gbogbo dasán àti alágbára ìjẹ́ pé ó ti sọ ayé mi àìdíjì mi pápátá láti bọ́ lógo tí ṣe ogun àti ègún ìpè àti májẹ̀mú ìgbanimí pápátá Olúwa ọmọ ṣe ológojì ọmọ ṣe olórọ̀fẹ́ ọmọ sọ wípé ṣe èmi yọ ọmọdé gbogbo padà sọ́dọ̀ rẹ̀ àní fún ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtí ń ṣe ìrúbọ àti ètùtù tó ga tó tóbi jọ tí ó lákàtà tó lè gbé tí ṣe májẹ̀mú tuntun ayọ̀ ni ìtó mú ìbálàfẹ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rẹ́ wà láàrin èmi àti ìwà tọ́lọ́run aláyé ni àyè láti mọ kí èmi tó lè wọnú májẹ̀mú tuntun lọ láti mọ fọ nínú ògo láti mọ ṣe rere àyè láti mọ gbilẹ̀ fún rere nígbà gbogbo Olúwa ó ṣe ológojì ọmọ sọ wípé ó ṣe aláàánú ọmọ sọ wípé ó ṣe olórọ̀fẹ́ ọmọ sọ wípé ó ṣe èmi àwọn olè àgbà wọn pé Olúwa àgbà yìí Olúwa àgbà wọn pé Olúwa àgbà yìí ògo èyí ọlá àtọpẹ́ ní forúkọ oyin ògo ọlá àtọpẹ́ ní forúkọ ní gbogbo ọ̀nà mo gbórúkọ ya mo yàn lógo àdìmọ̀ sọ wípé ó ṣe bàbá bẹ̀rẹ̀ náà lórúkọ Jésù gba ọpẹ́ àti yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ni mo ṣe bẹ̀rù mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ìrúbọ àti tàjẹsílẹ̀ Jésù Kristi ni èyí tí o fi sọ mí daṣẹ́ pápátá láti mọ tinú ọlá bọ́nà ọlá inú ògo bọ́nà ògo inú gbéga bọ́nà inú ìṣeré bọ́n ṣeré ìjẹ́ pé ẹnikẹ́ni ò sì lè mú mi wálẹ̀ mọ́ nítorí pé kí ni màá jẹ́ mo tuntun èyí tí ẹnikẹ́ni ò lè bàjẹ́ òun ni ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́ta sílẹ̀ fún ìrúbọ àti ìgbàlà rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi agbára ní bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ mo dá gbogbo yẹn padà mo sọ wípé o ṣe fún tí o bẹ̀rẹ̀ agbẹ́rẹ́ ìbára gba ọ̀rọ̀ pé àti ẹ̀mí èmi yàn ológo mo júbà rẹ̀ mo sọ wípé o ṣe bàbá gba ọ̀rọ̀ pé àti ẹ̀mí èyí fún ìrúbọ àti ìtàjẹ̀ sílẹ̀ Jésù Kristi èyí tí wọ́n ti fara kalẹ̀ àní fún ìràpadà fún ìmúpadà bó ṣùgbọ́n fún ìsọdúnmọ́ pátá àní fún ayé mi pátá ìjẹ́ pé kéde àní ayé mi sì bọ́ gbogbo tí ń ṣe ogun àṣírí àti ègún àti ìbàdàn pátá gbogbo ìjẹ́ pé ayé mi bẹ̀rẹ̀ sí fọ́ọ̀dún ogun àní ayé mi ò tún mọ̀ dààmú àti kúrò mọ́ nípa májẹ̀mú títún ayọ̀ nítọ́ga tó tóbi jọ nípa ìṣe ìrúbọ àti ìtàjẹ̀ sílẹ̀ Jésù Kristi ni bàbá Olúwa ò mọ̀ ṣe ìjẹ́ pé ó ti mú ìbàlájà tẹ̀lẹ́fẹ́ wà láàrin èmi àti ìwà tí wọ́n lọ́rùn aláàyè ní pátápátá ni láti jẹ́ mímọ́ pátá níwájú rẹ̀ àyè láti mọ gbilẹ̀ fún rẹ̀ láti mọ gbòòrò fún rẹ̀ àyè láti mọ túnú ògùnbọ̀ ògùn náà lábọ́nà nígbà gbogbo ní ọ̀tún ojoojúmọ́ ìjẹ́ pé ẹ̀mí òtún mọ gbòtí jẹ́ dààmú àtúnṣe àṣìṣe àti pẹ̀lú àti ẹ̀gàn mọ́ bẹ́ẹ̀ ni àní kò tó ní òtún sínú ẹni tí àtúmọ̀ fi orúlé pẹ́ lójúmọ́ ìjọ pé agbára tóbi rẹ̀ àti májẹ̀mú tuntun rẹ̀ tí jókòó lábàrá tí kò lábàrá tí kì bẹ́ẹ̀ ni tí ń ṣe àní ìtàjẹ̀ tí Jésù Kristi àti orúbọ Jésù Kristi ni àní ojú wa láti ojú fi bá ojú fi sáré mi ọ̀tún ojú fi rẹ̀ ìpàdà pátákó gbogbo ti ṣe bí ojú sọ gbogbo ṣe tèmi rẹ̀ Olúwa ògo ni fún orúkọ rẹ̀ àtúbìṣe ògo ni fún orúkọ rẹ̀ olùrọ̀fẹ́ ògo ni fún orúkọ rẹ̀ èmi àdéhùn bẹ̀rẹ̀ àgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ẹ̀yìn títí lè bí ọmọ yọ tí mo gbóra tí mo fowó forúkọ rẹ̀ o ṣé ọba àwọn ọba ọlọ́run àánú o ṣé olúwa olúwa ológo jùlọ o ṣé olóró fún ní òjùlọ ìbẹ̀rẹ̀ àtúgbò àgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn mi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún Olúwa rántí ọmọ rẹ bíbí kan tó fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn fún ìrúbọ àti ètùtù rántí ẹ̀jẹ̀ rẹ̀ èyí tó ti ta sílẹ̀ fún májẹ̀mú tuntun ni láti bá gbogbo tí ṣe májẹ̀mú gbàdéjẹ́ Ọlọ́run sọ mí di mímọ́ dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí nítorí pé ìwọ nìkan lólótùtù àti lódodo jùlọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run rẹ̀ ọ̀fẹ́ ìwọ Ọlọ́run tó olódodo àánú ni mo bèrè fún wa ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run àánú Ọlọ́run bá tó rí ìdájọ́ bàbá àìdárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìrántí àìní ọmọ rẹ̀ kankan ṣoṣo tí ṣe bí wọ́n bí rẹ̀ ṣoṣo tí wọ́n fà kalẹ̀ fún ìrúbọ àti ètùtù àti ọ̀dọ́ àgùntàn kan ṣoṣo àyè láti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìgbàlà àti ìrúbọ àti ètùtù ọ̀dọ́ di mímọ́ àpọ́tà ayé pápá gbogbo Olúwa àìní orúkọ Jésù àìránṣẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ tí ṣe májẹ̀mú tuntun ni àìní tó mú ìbàlájà àti àlàáfíà wà láàrin wa àtàwọn èèyàn gbogbo àyè láti fi sọ́dọ̀ ara rẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá àìdárí gbogbo ẹ̀ṣẹ̀ mi àti ìrúkọjá ìṣẹ̀ mi Olúwa àdúgbò gbogbo olókọjá ìbìnú bàbá ta Olúwa àìrántí májẹ̀mú rẹ̀ tí tuntun ni àìrítí àti tó ti ṣe dá nípa ìjẹ Jésù Kristi ìrúbọ ọdún tí ṣe ìrúbọ mọ́tò dára jùlọ tí kì bá ti kìí ṣe ni ìjẹ́ pé àìní ó ti bá gbogbo tí ṣe májẹ̀mú gbàdéjẹ́ ni àìní tó ti rúbọ tí ṣe májẹ̀mú tó ti gbogbo májẹ̀mú gbàdéjẹ́ lágbára ní orúkọ Jésù bàbá àìdárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ mi bàbá ta nílò àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ ìjọ pé ìwọlọba tó nídájọ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ mi tó bàbá tó fi jọlọ Olúwa sọ mi jẹ́ mọ́ nípa ìrọ̀fẹ́ àtàánú ẹ̀ tó ga tó ṣe mi jùlọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ mi jẹ́ mọ́ dárí gbogbo oríkọjá mi Olúwa sọ mi jẹ́ mọ́ ti wá gbára tó fi jọlọ bàbá dárí jì mi sọ mi jẹ́ mọ́ ti nú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àní rántí ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tó ti fi ṣe ìrúbọ àti ètùtù èyí tó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe májẹ̀mú tuntun ni ìtí kì í gbé dé bàjẹ́ tí kò ti lè bàjẹ́ láíláí ni ọ̀yá ìrìbọ bí ọ̀tun ìwẹ̀nùmọ́ ọ̀tun ọ̀yá wá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ yìí pátápátá ìyẹn ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní káfárì ìtí ń ṣe májẹ̀mú tuntun ni ìtí ẹnikẹ́ni lè bàjẹ́ tó gbogbo tí ń ṣe májẹ̀mú mi gbogbo tí a ti kọ́ nípa mi níbi ní búburú náà dára àbí ìta kọ ẹ̀bí àtúnṣe mọ́ kọ́ gbogbo wọn kí wọ́n di pé parí àti bí tá a kọ́ sí ni o àti ohun tá a kọ́ ni o àti ohun tá a kọ́ ni o àti ohun tí wọ́n fi kọ́ ni o àti ẹtí ìbílẹ̀ àti ẹ̀ńtà bẹ̀rẹ̀ ọ̀wẹ́ gbogbo wọn kí wọ́n di pé parí. ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù tí ń ṣe májẹ̀mú tuntun ni ìtẹ́nikẹ́ni lè bàjẹ́ tó bá gbogbo májẹ̀mú gbanijẹ́ Olúwa ṣe fún mi pápátá ní ọ̀tun ní orúkọ sí Jésù Kristi kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣẹ parí àwọn kàní àwọn ẹni bẹni búburú sátán àtàrí kékeré ègún gbogbo yòókù kò jẹ́ títí ìdílé títí ẹbí ta aráta ládùúgbò àyíntọ̀ rẹ àyíntí ibiṣẹ́ àtàwọn ojúlùmọ̀ tìjọ Ọlọ́run àyíntí gbogbo kíbi tẹ̀sẹ̀ mi tẹ̀ àbí gbogbo tíbi tí mo rìn kọjá tí mo ń gbà kọjú wọlé mọ́ rìn kọjá kí gbogbo kí wọ́n tẹ̀lé lágbára lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi kí gbogbo kí wọ́n di òkú kọ́bátá lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi yẹ pé wọ́n gbọ́dọ̀ ní pàtàgbà kankan mọ́ lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi kọ́bátá ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àrí ìtí ń ṣe májẹ̀mú ní òtútù ni ìtí kò bá gbogbo tó bá gbogbo tí ń ṣe májẹ̀mú gbanijẹ́ ni ìtí kò lábìlà tó kàn lè ó ṣe ìrìbọmi ọ̀yàn fún mi nínú rẹ̀ sẹ́ kí ni àwọn nǹkan tó wà nínú ayé mi èyí tí kò fògo àti ìfọ̀rọ̀ tí wọ́n lóò dùn sí ọ̀yà tí bá ti kúkú wú wọn kúrò nínú ayé mi dáná sun wọn run wọn nù fọwọ́n dànù pátákó nínú ayé mi kọ́mọ̀ sí nǹkan ẹyọ kan àbẹ̀rùkù tó kéré jùlọ ayé mi kó wá jẹ́ mímọ́ pápátá níwájú rẹ̀ ayé mi kó jọ wà múyẹ̀gàn fún Ọlọ́run nígbà gbogbo ayé mi kó jọ ohun ìdùnnú àyè fún Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé mi kì bá sì ẹnìkan àníkí tó wá bọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀
rere àti àwòkọ́ṣe rere àti àpò rere nígbà gbogbo níbi gbogbo fún gbogbo ènìyàn gbogbo ní àwùjọ káwùjọ yóò kéré wa ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtí ń ṣe májẹ̀mú tuntun ni ìtí kò lè bàjẹ́ lára ìtọ́pa gbogbo tí ń ṣe òkùnkùn májẹ̀mú ìgbani gbogbo run ni Olúwa ṣe ìrìbọmi fún mi nínú rẹ̀ dúdú àtẹ̀wá lọ Olúwa ọ̀tọ̀ bọ̀ dá mi láàrin ju bó ṣe ń dá láàrin lọ jẹ́ kí tó bọ́ rí ìdáláre gbà ju bó ṣe rí gbà lọ kí tó bọ́ dé ìdáláre ju bó ṣe ń dá ìdáláre lọ níbi gbogbo nígbà gbogbo níwájú ẹnikẹ́ni yòówù kó wù kẹ́ lórílẹ̀‐èdè yòówù kó wù kélé wa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe májẹ̀mú tuntun ni ètí kò sí ẹnikẹ́ni tó lè bàjẹ́ ni ìtọ́ba gbogbo tí ṣe ègún àti ìpè àti májẹ̀mú gbani gbogbo jẹ́ ni Olúwa ṣe fún mi nínú rẹ̀ ju ti àtẹ̀wá lọ Ọlọ́run oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àti gbé àti ṣerógo rẹ ìdáláre rẹ àti tènìyàn gbogbo ya kí tó bọ̀ wọ́n ní gbàgbà tí mo ṣe ń gbà lọ láti fi gbogbo akí tó bọ̀ wọ́n rí wọn gbà tí mo ṣe rí gbà lọ òkú ayé mi kó a mọ̀ búyọ ju bó ṣe búyọ lọ kó a mọ̀ ràn bó ṣe ràn gẹ́gẹ́ bí ọjọ́ àti iṣẹ́ yọ àti tí òun náà ṣe ọ nípa àṣàtàgbára rẹ oríire ayọ̀bò kọ́bẹ̀sì já sọ̀rọ̀ fún láti mọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀rí ayọ̀ mi kọ́bẹ̀sì ní ògo tó ga tó tóbi jọ tí ó sì mọ̀ mi wo àgbáyé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá ìwọ ní májẹ̀mú ayọ̀ ó àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfárí ni èyí tí ń ṣe ètùtù àní tí ń ṣe májẹ̀mú tuntun mi ni ìtẹ́gbẹ́ ọba gbogbo tí ń ṣe májẹ̀mú ìgbàanì rẹ ni èyí kò sọ gbogbo wáyé tó sọ gbogbo májẹ̀mú ìgbàanì di àní alálàgbára àti òkú ọba tá nípa tí ó sọ tí ó sì májẹ̀mú sí wàtí àti kò sì májẹ̀mú kan tó lè bú rẹ ni Olúwa ṣe ìrìbọmi ayọ̀ tuntun fún mi nínú rẹ ṣe ọyá ṣe ìwẹ̀nùmọ́ tuntun ayọ̀ fún mi nínú rẹ lórúkọ ọtí Jésù Kristi kí ni gbogbo tí sàwọn àkọsílẹ̀ bí búburú àdára gbogbo tá a ti kọ nípa mi àbí ìta kọ lọ́wọ́ àbí ìta tó lè mọ kọ níwájú ni Ọlọ́run ayẹyẹ gbogbo kí wọ́n ti pín parẹ́ báyìí àti gbogbo kí wọ́n ti parẹ́ báyìí àti ohun tá a kọ ni o àti ibi tá a kọ sí ni o àti àwọn tí ń kọ ni àti ohun tá a fi kọ ni o àti ẹni tí bẹ lọ́wọ́ àti àwọn tí wọ́n bẹ lọ́wọ́ gbogbo ẹni orúkọ Jésù Kristi àkí wọ́n ti pín parẹ́ àìní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pín parẹ́ àìní orúkọ Jésù kí wọ́n ti pín parẹ́ àìní orúkọ Jésù kí wọ́n ti pín parẹ́ àìní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pín parẹ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ètí ṣe májẹ̀mú tuntun ni ètí kò lè bàjẹ́ lára àìtó sì orú gbogbo tí ṣe májẹ̀mú gbogbo ọ̀tí gbà ní mi ètò gbogbo tí ṣe gbogbo májẹ̀mú tó rún wọn pátá tó sì gbogbo wọn pátá láì kọyọ kan ni tó sì gbogbo ọdún pátá lágbára Olúwa àìṣe ìrìbọmi tó àyè fún mi nínú rẹ̀ àìṣe ìwẹ̀ mọ̀ tó fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi ya gbogbo tí ṣiṣẹ́ àṣẹ parí àwọn ẹni àwọn ẹni búburú sátánà tàbí kékeré ègún èpè àti májẹ̀mú gbogbo tí ìdílé bàbá tìlé àti ẹbí tààrà àdúgbò tàwùjọ àdìtìjọ Ọlọ́run àdìtì agbègbè yòókù wà àti àwọn alábàárìn ni Ọlọ́run ayẹyẹ àti gbogbo àwọn ojú ọ̀nà tèmi rìn kọjá ni níbi gbogbo ní bàbá àdìkúwò di alágbára lórí ayé mi kí wọ́n dé alágbára lórí gbogbo tèmi àdìkúwò di asán kí wọ́n jò fún àdìkúwò mọ̀ ní pátágbá kan mọ́ lórí ayé mi àti lórí gbogbo tèmi sẹ́ lórúkọ Jésù tó gbé àní ẹ̀jẹ̀ iyebíyèsí ẹ̀jẹ̀ Jésù ọ̀rọ̀ sẹ́ni àwọn òjẹ́ májẹ̀mú tuntun ni àyè tó sì gbogbo tí ṣe gbé májẹ̀mú gbani mi ètò tó gbogbo májẹ̀mú gbani tó kú ẹ̀dá lágbára Olúwa àníṣẹ́sọ àwùjọ ìrìbọmi àti ìwẹ̀mọ́ tuntun fún mi lórúkọ Jésù rẹ̀ àní gbogbo tí ṣiṣẹ́ àṣeparí àwọn òkùnkùn ìkà Sátánì ní ikú ìpè májẹ̀mú àti ogun rẹ̀ jẹ́ gbogbo ni àní ti àdúgbò ti agbègbè ti àwùjọ ti ìjọ Ọlọ́run ni tàwọn alábàárí ni tàwọn alábàágbé ni àbí titi ìran bàbá àti ìran ìyá àbí tàbí yòókù kò jẹ́ olùgbò kí wọ́n dé lágbára kí wọ́n di alálàgbára lórí ayé mi àti gbogbo ṣe tèmi àní kí wọ́n di aláìríṣẹ́ṣe lórí ayé mi àti gbogbo ṣe tèmi àjọkọ̀ gbọdọ̀ ní pátágbá lórí ayé mi àti gbogbo ṣe tèmi ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni àní mo béèrè fún ètí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú ayọ̀ májẹ̀mú tuntun ni ètí kì bá ti kò lè ti rárá ètí gbogbo ti ṣe májẹ̀mú gbogbo ìgbà ní mi tó sì bá gbogbo jẹ́ pátá tó so gbogbo dáná àgbà àti òkú ní orúkọ Jésù ya fi ìrìṣẹ́ ìrúbọmi àyè fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù ya ṣe ìrúbọmi tó àyè fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù kí ni àwọn kan tó wà nínú ayé mi ètí kò fògo àti fún Ọlọ́run aláṣẹ ètí inú Ọlọ́run dùn sí àní tí ò fògo àti òmò tí ò wú Ọlọ́run àyè lórí àní ti pàtì kókò ọ̀rọ̀ bí mo fẹ́ bí mo kọ̀kọ́ Olúwa fàtú kò ní ayé mi ọ̀yà rùn wọ́n dànù kò dáná sun wọn àní ọ̀rọ̀ bí mo fẹ́ mo kọ̀kọ́ Olúwa fàtú bò kò ní ayé mi rùn wọ́n dànù dáná sun wọn ọ̀yà fọ̀ dànù pátá kò ní ayé mi kọ́mọ̀ sí ku eruku tó kéré jùlọ ní ayé mi kọ́ àti mọ́ pátá nípa agbára àti àṣẹ pẹ̀lú májẹ̀mú tuntun ní tí kì í báyìí tí kì í bàjẹ́ àyètó gbogbo májẹ̀mú gbàdí tó bá gbogbo májẹ̀mú gbàdí jẹ́ ni Olúwa ayé mi kò ti mọ́ pátá fún ògàtí rẹ̀ àní gbogbo jẹ́ kí n tó wà mú yẹn gan fún Ọlọ́run aláyẹ kí n tó wùdùn fún Ọlọ́run kí n jẹ́ àní àwòkọ́ṣe rẹ̀ àti àpẹẹrẹ fún Ọlọ́run nígbà gbogbo níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní àṣìṣe mi àní kó tó bẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ kó tó bẹ̀ jẹ́ ìyọ̀ rere àní nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo ní fún ènìyàn gbogbo níbi kíbi òkò ìwádìí àgbáyé bàbá àní tó kóso wú ẹ̀mí bọ́ ṣe ìbọn mi àtúntò fún mi àní rú ẹ̀jẹ̀ Jésù Kristi ètí ń ṣe ìmájẹ̀mú tuntun ayọ̀ ni àní tí kìí dìbà ìṣíkí sáré tó gbogbo tó bá gbó ti ṣe báyọ̀ tó gbogbo májẹ̀mú gbà ní mi pátá ní orúkọ Jésù Kristi ìrìbọn mi àti ìwẹ̀ náà tó mo béèrè fún ní orúkọ Jésù Kristi ó yá ṣe fún bàbá Ọlọ́run ayẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni àní tó sẹ́ni káfáàlì tí ń ṣe àní ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ayọ̀ ni ìtọ́ba gbó ti ṣe májẹ̀mú àjọ
ìṣòro gbogbo májèmú gbà lọ pátá ní orúkọ Jésù Kristi àyíjú tàṣẹ ọlọ́yà ọtúbọ̀ dàmílà ìdìbò dàmílà rẹ lọ àjẹkí tó mọ ìdílé aláìgbà ju bó ṣe rí gbà lọ àjẹkí tó mọ ìdílé aláìgbà ju bó ṣe rí lọ àjẹkí tó mọ dàmílà ìdìbò dàmílà rẹ lọ àjẹkí tó mọ ìdílé aláìgbà ju bó ṣe rí gbà lọ àjẹkí tó mọ ìdílé aláìgbà ju bó ṣe rí lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú rẹ gbogbo níbikíbi ó kò òkèlè dé lágbàáyé lóde àgbáyé pàpà àjẹkí tó mọ dàmílà ìdìbò dàmílà rẹ lọ àjẹkí tó mọ ìdílé aláìgbà bó ṣe rí gbà àjẹkí tó mọ ìdílé aláìgbà bó ṣe rí lọ ní orúkọ Jésù Kristi àìnípa ẹ̀jẹ̀ Jésù Kristi ní ti ṣe májẹ̀mú tuntun ni ìtọ́ba gbogbo ti ṣe májẹ̀mú gbàdé tí kò lè bàjẹ́ láyé tó sì wà títẹ́ láàrin gbẹ̀kan ètò gbogbo ti ṣe májẹ̀mú gbàdé mi tó tún gbogbo tí wọ́n bá ta ní orúkọ Jésù àyíká ìwé òsì mọ́ bá ti orúkọ Jésù àti dàmílà rẹ lọ àìlẹ́ẹ̀kan sí ìbọn tó ẹ̀mọ́ ní orúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ ọ̀tún láti òkè láti tẹ̀mọ́ àti gbogbo àpá tó fi jọ lọ́rùn ni àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sọ̀ ní káfárí ni ètí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú ayọ̀ májẹ̀mú tuntun ni ìtọ́wà tó sì wà títẹ́ láyé tó ṣe bájẹ̀ láàrin wa àti ìdíyàwó tó pápátá jẹ àìtó gbogbo ti májẹ̀mú gbàdé tó rúgbó májẹ̀mú gbàdé àìtó gbogbo pátá tí kò sí kí kò sí májẹ̀mú kan tó lè borí ẹni ọ̀yà ṣe ìrìbọmi àfún mi nínú rẹ̀ ọ̀yà ṣe ìrìbọmi àfún mi rẹ̀ lórúkọ Jésù Kristi ọ̀yà àìjútó àti ìwà lọ oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti ìgbéga ṣílógo rẹ̀ ìdáláre àti ìgbéga àti ìbùkún àti tí ènìyàn gbogbo pátá ọ̀yà àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ gbogbo ọ̀nà nígbà gbogbo àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ àjẹkí tó mọ̀ rí wa bó ṣe rí wa lọ ọ̀yà ògùn ayé mi kó tó mọ̀ bí ọ bó ṣe bí ọ lọ àjẹkí bí ọjọ́ ṣe yọ ní ọ̀tún tó yọ ọ̀tún tó yọ ògùn tó yà ayé gbogbo ayé mi lẹ́kọ̀ọ́ àmọ́ ọ̀tún lójoojúmọ́ àìláìsí ní ẹ̀kan pẹ̀lú ìwọ kankan àjẹkí bí òrùn ṣe yọ tí ìrìn nípa gbà àti àṣẹ ìtẹ́ni kò lójú àní ògùn ayé mi kó àmọ́ rẹ̀ kó sì mọ́ mẹ́rin tí wàá gbé ọ̀tún lójoojúmọ́ ìtẹ́ni kò lò sí láti jí lọ àbí láti bò láti gbé pamọ́ sẹ́ àní orúkọ Jésù ayé mi kó àmọ́ fọ̀tò ojú bó ṣe fọ̀tò òtògó lọ àní orúkọ Jésù ẹ̀rí ayọ̀ mi kó túbọ̀ lógo tó ga tó tóbi jù lọ́sẹ̀ àní àṣẹ àṣẹ májẹ̀mú àṣọ ní tí ṣe Jésù Kristi ni àyẹ̀jẹ̀ Jésù Kristi tó ta sílẹ̀ fún gbàdá rẹ̀ ní tó borí gbogbo tí ṣe májẹ̀mú gbogbo ni ìgbà ni tó ti bá gbogbo tí ṣe májẹ̀mú gbogbo bàjẹ́ pátá ìdíkọ̀ tó sí ìrúbà àtìtò àti májẹ̀mú kan mìíràn mọ́ àyè tó tún lè borí ẹni bàbá àní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànwọ́ àti àtìlẹ̀ ti gbéga rẹ̀ àti ti ènìyàn gbọ́ pátá àní gun mẹ́rin àgbà jẹ́ kí wọ́n bó ṣe gbà lọ ayé mi kó tó fọ̀ lógo bó ṣe fọ̀ lógo lọ òkú ayé mi kó tó àmọ́ búyọ̀ gbára pẹ̀lú àṣẹ rẹ̀ àti pẹ̀lú májẹ̀mú tuntun ni àní ju bí ọjọ́ ṣe búyọ̀ pẹ̀lú àti lágbára rẹ̀ ni tẹ́lẹ̀ lórí dádúró láti búyọ̀ ni àní òkú ayé mi kó tó àmọ́ rẹ̀ kó tó mọ̀ mọ́lẹ̀ àní tẹ́lẹ̀ tó kẹ́ bí òrùn ṣe yọ tí mọ́lẹ̀ tẹ́lẹ̀ kò lè sí dábò àgbègbè pamọ́ ni orúkọ Jésù ayé mi kó tó àkún fún òkú àti yanu rẹ̀ ẹ̀rí àmì kó tó mọ̀ lógo tó ga tó tóbi jọ nípa agbára àti àṣẹ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ọ̀yá ìrìbọmi ọ̀tún àlùwẹ̀ mọ́tò àti nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe májẹ̀mú tó ayọ̀ ni ìtọ́ba gbé tí májẹ̀ ọ̀yá ṣe ìrìbọmi ẹ̀ fún mi lápáta ayé mi kó tó àwọn májẹ̀mú tó ayọ̀ lójú àti wá lọ kókò ìkó sì jẹ́ ìbò jẹ́ tẹ̀lé ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ rántí wípé kí ni ó ti fi ọmọ bíbí rẹ̀ kan so kalẹ̀ fún ìrúbọ àti ètùtù ìtòsí tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tí ń ṣe májẹ̀mú tuntun tó bà gbogbo májẹ̀mú ìgbàanì tó sọ gbogbo májẹ̀mú ìgbàanì di asán ìjíkò sí májẹ̀mú kankan tó lè borí rẹ̀ Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ agbára àti iná ìmọ̀ ayé mi ò tó nǹkan wá túbọ̀ kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ àdé láti mọ gbé nínú ìfẹ́ rẹ̀ láti mọ pa òfin rẹ̀ mọ́ láti mọ rúbọ tó tọ́ àti tó yẹ nígbà gbogbo níwájú rẹ̀ nípa ìgbé ayé ìwà mímọ́ àti ìgbé ayé òtítọ́ ìgbé ayé òdodo ìtí májẹ̀mú yóò fi ní bàjẹ́ lórí ayé mi láíláí àti lórí bó ti ṣe tèmi láíláí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ mo bẹ̀rẹ̀ fún náà Olúwa gbé wọ̀ mí lójijì àní agbára àti ní ẹ̀mí ayé mi ò tó kan lọ àtúbọ̀ kọ́ mi fún iná ẹ̀mí àtàgbára ní ọ̀tún àní rántí o àní pé ìwọ̀n láti fọmọ bíbélì kan sún kalẹ̀ àní fún ìrúbọ àti ètùtù àní tí ṣe èso ìtàjẹ̀ sílẹ̀ pátápátá èyí tí ṣe májẹ̀mú tuntun ni èyí tí ẹnikẹ́ni lè bàjẹ́ tó sì borí gbogbo tí májẹ̀mú gbàdé tó sì gbé gbogbo ìwọ́dá tó so gbogbo dálẹ̀ agbára ni ìjẹ́pẹ́ lẹ́yìn kò tún sí ètùtù àti ìrúbọ kankan mìíràn mọ́ ní orúkọ Jésù Kristi bàbá ya kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ṣe àní ẹ̀mí àtàgbára mo bìnrin agbó wọ̀ mi àní pàṣẹ májẹ̀mú tuntun ayọ̀ tí ṣẹ̀yẹ Jésù Kristi ni èyí kò sí òmìnira lẹ́yìn ọ̀yà àní kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ayé mi akọ́tún àjẹmí mo sì jẹ́ mímọ́ àjò rẹ̀ àní kí mo tún lè pọ̀ ní ọgbà àti mọ̀tò rẹ̀ ṣe àní láti mọ gbé ìgbà yẹn mọ̀ ìgbà yẹn rere àní bó ṣe gbé lọ àní gbogbo ojú ayé mi àní kí mo tún mọ gbé nínú àmì mọ́ nínú òtún ọ̀dọ́ àti wọn lọ ṣe bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí jẹ́ pé kì yóò sún mi kì yóò rẹ̀ láti mọ gbé ìgbà yẹn wà mọ́ ìgbà yẹn tó fò àti fún ọ̀rọ̀ rẹ̀ láti mọ gbé ìgbà yẹn tó tọ́ àtọ́ níwájú rẹ̀ bàbá ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún bàbá agbára àti òkú àti nẹ́ẹ̀mí àti wọn mobìnrin agbóhùn lódìdí agbára àti nẹ́ẹ̀mí àti wọn mobìnrin agbóhùn lódìdí agbára àti nẹ́ẹ̀mí ní àkọ́tún mobìnrin Olúwa agbóhùn lódìdí tí gbogbo tó fi jẹ́ ẹ̀yà kún fún agbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń fẹ́ agbára àti ní ẹ̀mí mímọ́ agbára àti ní ẹ̀mí mímọ́ ayé mi ó sì kéré lọ́pọ̀lọpọ̀ kò tó mi bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ nítorí wípé kí ni ẹ̀jẹ̀ Jésù Kristi láti ṣe òtítọ́ láti fi ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe ìrúbọ àti ètùtù ètí ń ṣe májẹ̀mú tuntun ni ìtọ́sọ gbogbo pátápátá di mímọ́ ìyẹn gbogbo tí ń ṣe tẹ̀yà ń fẹ́ Olúwa àní èmi akọ́nára ń fẹ́ lèmi náà ń ṣe bàbá
nípa ẹ̀jẹ̀ Jésù Kristi tí ń ṣe májẹ̀mú tuntun ní tó bá gbogbo tí ṣe májẹ̀mú gbàdé kó mi fún un náà mi má tagbára rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi kí mo tún lè mọ pọ̀ sí ju bó ṣe pọ̀ sí nínú ògo àti láti wà rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi àní kí mo tún mọ gbilẹ̀ sí fún rere ju bó ṣe gbilẹ̀ lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayé bàbá àkọ́tún agbára tí náà gbọ́dọ̀ mo bèrè fún agbóhùn ọdún dídí àjùlọ bàbá àkọ́tún agbára tí náà gbọ́dọ̀ mo bèrè fún agbóhùn ọdún dídí èmi àìní ìmọ̀ ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ ní orúkọ Jésù Kristi àyètò agbára tí náà gbọ́dọ̀ ìmọ̀ tó kọ́ ya kún fún agbára rẹ àdìrẹ́tì ìfọ̀kalẹ̀ tí o ti fọmọ bílẹ̀ kan sọ̀kalẹ̀ àdì fún olùbà tuntun agbára ráyé ni ètí o ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àìní ẹ̀jẹ̀ májẹ̀ tó fi ṣe májẹ̀mú tuntun ni ìtọ́ba gbogbo tí májẹ̀mú gbanijẹ́ ni ètí kò sí májẹ̀mú kankan tó lè borí rẹ ni ìdẹ́pọ̀ tí gbogbo ti ṣe májẹ̀mú gbogbo mi ètí kò tún sí májẹ̀mú kan mìíràn lẹ́yìn rẹ mọ́ olúwa àdìkọ́mi fagbára àti lẹ́mìí mímọ́ rẹ olùwàkùn fagbára àti lẹ́mìí mímọ́ rẹ ayé mi akọ́tùmọ̀ fọ olóògùn bó ṣe fọ olóògùn lọ ayé mi àdìkọ́tùmọ̀ gbẹ̀rẹ̀ fún bó ṣe gbẹ̀rẹ̀ lọ àdì orí rẹ àdìkọ́tùmọ̀ jásí wọn fún láti mọ̀ ṣe lọ bàbá kun fún ẹ̀mí àtàgbára rẹ ṣe èyí lẹ́mìí mímọ́ àtàgbára ni mo bẹ̀rẹ̀ gbogbo òǹdó dídé olúwa àríwo ti rájẹ̀ mo ti tún ni ètí tó borí bó ṣe májẹ̀ gbogbo pápátá ni ìtọ́ba gbogbo ti ṣe májẹ̀ gbàdí ti ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi òyàtọ̀ kun fagbára àti lẹ́mìí mímọ́ rẹ àjọṣe wọn látọ̀ kun fún ẹ̀mí àtàgbára rẹ ayé mi kó tó mọ̀ fọ́ togodo bó ṣe fọ́ togodo rọ ayé mi kó tó mọ̀ fọ́ nínú rẹ bó ṣe fọ́ nínú rẹ rọ ayé mi kó tó mọ̀ fọ́ nínú láti bó ṣe fọ́ nínú àlọ́ olúwa àìnítẹ̀síwájú kó tó mọ̀ jẹ́ báyìí bó ṣe yẹ báyìí mi lọ olóòrùn bàbá àní gbogbo ọ̀rọ̀ ya kébé tó lè mọ̀ ṣe bó ṣe ya kun fúnlẹ̀ mi má tagbára rẹ ṣe ọ̀rọ̀ kun fúnlẹ̀ mi má tagbára rẹ ọ̀rọ̀ kun fúnlẹ̀ mi má tagbára rẹ àìkí má jẹ́ mo tuntun ní tíṣẹ́ má jẹ́ mo tí kò lè bàjẹ́ tí kò lè ayé tó gbogbo tí má yẹ àìkó tó tuntun àìkó tó mọ̀ fọ́ ọ̀nà ìbò ṣe fọ́ ọ̀rọ̀ kun fúnlẹ̀ mi mọ̀ ọ̀rọ̀ kun fagbára ní má tagbára mo bẹ̀rẹ̀ gbogbo mi sí. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá olùkọ́mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí ẹ̀jẹ̀ Jésù Kristi tó ti tà sílẹ̀ ni tó di májẹ̀mú tuntun ni tó bá gbogbo májẹ̀mú gbanijẹ́ ni olùkọ́mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ orere gbogbo kó tó mọ jásí rọrùn fún mi láti mọ ṣe ìgbéga ayọ̀ gbogbo kó tó mọ jásí rọrùn fún mi láti mọ ní yẹn ni pé ilẹ̀ kó orere gbogbo kó tó mọ ṣe fún mi bó ṣe ṣe fún mi lọ àyè kó tó bọ́ mọ gbà mí ju bó ṣe gbà mí lọ láti mọ gbilẹ̀ fún rere láti mọ pọ̀ ní ìbùkún láti mọ pọ̀ ní ọ láti gbéga rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé agbára àti náà mímọ́ ni mo bèrè fún ní àkóso agbé wọ̀ mí lójijì o àìní pariwo ti kó àtìlẹ́yìn Jésù Kristi ni ètí ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ètò sọ gbogbo àwọn ènìyàn gbogbo pátá tí wọ́n gba Kristi olúwa ti gba àwọn di òmìnira àti di mímọ́ ni olúwa ètò bá gbogbo tí ṣe ègún àti májẹ̀mú gba àníjẹ pátá ni ètò kò sí májẹ̀mú bàbá kò mí fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àyàgbà tẹ́mi lọ òkò tó kọ yàpọ̀ kún fún ẹ̀mí àti agbára rẹ ṣe lórúkọ Jésù nípa ẹ̀jẹ̀ Jésù ti ṣe májẹ̀mú tuntun yàtọ̀ kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe òyàtúbọ̀ kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ òyàkún fún agbára mímọ́ rẹ lórúkọ Jésù Kristi àìláyè múlẹ̀ àkàndá ní ọ̀yà àríkébẹ̀ sí fọ́ ológo bó ṣe fọ́ ológo lọ àríkébẹ̀ sí bẹ̀ ṣeré bó ṣeré lọ àyè kó tó bọ̀ gbàmí láti mọ̀ ṣeré bó ṣeré lọ àìní gbogbo ọ̀nà orí ayé gbogbo àkọ́bẹ̀ ìjà sọ̀rọ̀ fún láti mọ̀ ṣe báyìí àyè láti gbogbo àríkébẹ̀ tó bọ̀ gbà ayé ayé bó ṣe gbà lọ lórúkọ Jésù bàbá àríkọ́mi fún ẹ̀mí mímọ́ olùwàkúnfà agbára rẹ ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bìfà gbogbo olódìdí ọ̀yà ilé ẹ̀mí àtàgbára mo bìfà gbogbo olódìdí gbogbo ọ̀dà bóyá àkọ́bọ̀ yọrí sílẹ̀ bó ṣe jọ ẹ̀tẹ̀síwájú bó ṣe lérò àti bó ṣe fótó àjọ tẹ̀wá lọ àrí gbogbo ìrìnàjò yà kọ́mọ jásìbò nígbà gbogbo ìjà tẹ̀wá lọ olùwà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ti ṣe májẹ̀mú tuntun ayọ̀ ni ìtọ́ba gbogbo ti ṣe májẹ̀mú gbanijẹ́ tó gbogbo ṣe ìṣòro rẹ̀ àrí tí ó wà sílẹ̀ tí kò sí májẹ̀mú kan tó tún lè borí ẹ̀ mọ́ àbí tó tún lè wò mọ́ lẹ́yìn rẹ̀ àbí tó tún lè lágbára lórí láti bàjẹ́ olúwa àríkọ́mi fún ẹ̀mí mímọ́ olùwàkúnfagbára rẹ̀ ní gbogbo ọ̀nà olúwa àríkébò tó bọ̀ ṣeré bó ṣe lọ àríkébò tó bọ̀ jíjẹ dogodogo bó ṣe jẹ lọ àríkébò tó bọ̀ tọ́jú bó ṣe tán lọ àríkébò tó bọ̀ gbẹ̀rẹ̀ fún bó ṣe gbẹ̀rẹ̀ fún ọba àríkún fún ẹ̀mí mímọ́ olùwàkúnfagbára rẹ̀ olùwàkún fún ẹ̀mí mímọ́ olùwàkúnfagbára ayé mi akútó fọ́ togotogo àrí oríire agbowó yá àríkọ́mọjá sọ̀rọ̀ fún láti mọ̀ ṣe báyìí àrígbẹ̀rún kọ́mọjẹ́ tèmi nípa agbára tàṣí láì múni àkàndá ní ọ̀tún olùwàkún fún ẹ̀mí mímọ́ olùwàkúnfagbára iná mi àtàgbára mo bèrè fún agbéwọ̀ mi lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí wípé Jésù ti jẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó ti fi ṣe májẹ̀mú tuntun ìtọ́ba gbogbo ti ṣe májẹ̀mú ìgbàanì rẹ̀ ìtú kò sì sí májẹ̀mú kankan àbí ìrúbọ kankan mìíràn mọ́ lẹ́yìn rẹ̀ tó lè borí rẹ̀ àbí tó lè bàjẹ́ Olúwa sọ mí di ẹ̀rù ńlá àti jìjìdì náà ní ọ̀pọ̀ adájú rẹ̀ tí wọ́n lọ láti mọ kọlù láti mọ lòlú láti mọ jórun tẹ́rútẹ́rú ìjẹ́ pé ìkéde tó bá kọlù mi á mọ fọ́ tútú ìyẹn gbogbo ti ṣiṣẹ́ òkùnkùn Sátánì àtàrí kékeré ègún èpè àti májẹ̀mú gbogbo èyí òwú kó ṣe kò bá jẹ́ ti ìran ìyá ni àbí ti ìran bàbá níbi tẹ́ ibi tí aláta àdúgbò mi àbí tó ojúlùmọ̀ ni àbí ti ìjọ Ọlọ́run ni
Olúwa sọ mí di àpáta ti gbòòrò iná àtàrà jó lóró àní láti mọ kọlù láti mọ lọ lólú àní láti mọ jóru tẹrútẹrú èké tó bá kọlù ya kọ́ mọ fọ́ tuntun láì ní àtúnṣe kankan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àkọ́tún iná mi mímọ́ àkọ́tún ní mo bẹ̀rẹ̀ agbóhùn mi lódìdí àìní nípa ikú àtẹ̀yẹsẹ̀ Jésù Kristi ni ètí ṣe májẹ̀mú tuntun ayọ̀ ni ẹ̀tọ́ bá gbó tí ṣe májẹ̀mú gbàdéjẹ́ ni àyè tí ó ṣe májẹ̀mú ayọ̀ tí kò sí májẹ̀mú kankan tó lè borí àbí tó lè bàjẹ́ ni bàbá àìkọ́bi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ní àkọ́tún àti wá lọ ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbà ní àkọ́tún àti wá lọ sọ́bíjà pátá dìbò iná àtàjọ orí ọ̀pá àti wá lọ ẹ̀yà sọ́bíjà pátá dìbò iná àtàjọ orí ọ̀pá àti wá lọ àyè láti mọ kọlù àyè láti mọ lọ lóló àyè láti mọ jóru tẹrútẹrú gbogbo tí ṣe sátánà àtàrí kérekére gbogbo tí ṣe ìjọba okò àti ègún àti ìgbà tí májẹ̀mú gbogbo pátá èyí ti rán bàbá ti rán ìyá ni tẹbí aládùúgbò aláwùjọ ni àbí ti ìjọ Ọlọ́run àbí ti àwọn alábàárẹ̀ gbogbo àyè láti mọ kọlù láti mọ rò wọn pátá àyè láti mọ tẹ̀wọ́n pa láti mọ tẹ̀wọ́n tẹgbẹ́ láì tẹgbẹ́ láti gbé lórúkọ Jésù bàbá kún fúnlẹ̀ mímọ́ ẹ̀yà kún fagbára rẹ̀ sọ bí jà pátá ti gbòdú ní ọ̀pá pátá àtàwọn lọ àyè sọ bí jà pátá ti gbòdú ní ọ̀pá pátá ìjẹ́ pé gbogbo èké tó bá kọlù mi àyè tó bá fa àmọ́ fún tútù láì ní àtúnṣe kankan bàbá iná mi mímọ́ àti agbára ni mo bèèrè gbogbo mi lójijì iná mi mímọ́ àti agbára ni mo bèèrè fún olúwa gbogbo mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ̀ dà bàbá àyè lórúkọ Jésù gbogbo mi lójijì ti gbogbo tó fi jọlọ dìgbà wájú akún fúnlẹ̀ mímọ́ rẹ̀ ó yá kún fagbára rẹ̀ ó yá kún fúnlẹ̀ mímọ́ rẹ̀ ó yá kún fagbára rẹ̀ lórúkọ Jésù akún fúnlẹ̀ mímọ́ ó yá kún fagbára rẹ̀ ṣe iná mi àti agbára mo bèèrè gbogbo mi lójijì ó yá sọ bí jà pátá gbogbo iná àtàjù lórí pátá láti mọ kọlù àyè láti mọ lò láti mọ jóru pátá àyè tẹrútẹrú àyè jẹ́ pé ìkéde akọ̀dà mọ fún tuntun gbogbo tí sátánà àtàrí kérekére gbogbo tí ṣe ègún ègbà tí májèmú gbogbo tí ṣe àwọn ayọ̀lẹ̀ àníra bára gbogbo èyí òwú kò lè jẹ́ àyè orúkọ Jésù àkún fúnlẹ̀ màtàgbà sọ bí jà pátá gbogbo nínú ìpàdà tó wá lọ àyè nípasẹ̀ májẹ̀mú tuntun ní tí ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi àyè tí artificial gbogbo tó fi ra yí padà ní àyè láti sọ gbogbo ti mímọ́ ìjẹ́ pé ó bá gbogbo tí ṣe májẹ̀mú àjọ gbogbo yẹn ó yá kún fúnlẹ̀ mímọ́ ó yá kún fagbára rẹ̀ kún fúnlẹ̀ mímọ́ ó yá kún fagbára rẹ̀ ṣe bàbá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára tí lẹ́mìí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí nínú rẹ̀ ó yá sọ mí di ẹ̀rù ńlá àti jìjì ńlá pátá nítorí pé kí ni àní Jésù Kristi ti kú ó sì tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tí ṣe májẹ̀mú tuntun èyí tó borí gbogbo májẹ̀mú ni tó sì pa gbogbo tí ṣe májẹ̀mú kùkùn àti ìgún gbogbo para rẹ̀ tó borí wọn tó gbé gbogbo wọn tó gbogbo wọn dòkú Olúwa kọ́ mi fún náà mi àtàgbẹ́ sọ mí di ẹ̀rù ńlá àti jìjì ńlá pátá nínú rẹ̀ oya àìní gbogbo ọ̀nà ẹnikẹ́ni tó gbọdọ̀ yọ mí lẹ́nu mọ́ ìtẹ́gbẹ́ tá a bá tún rẹ́ ẹnikẹ́ni yóò kó wù kó jẹ́ tá a tún dìde yọ lẹ́nu fún ayé mi àbí fún iṣẹ́ mi àbí fún okòwò kan tí ṣe tèmi kọ́ bàtà ikú òjijì oya kọ́bẹ̀ sí gbẹ́ ìmí rẹ̀ dànù kọ́bẹ̀ sí ilé okòwò láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mímọ́ rẹ̀ mo bèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì àkọ́tún agbára àti náà mímọ́ rẹ̀ mo bèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì èyí tó pé Jésù Kristi láti fẹ́rẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìrúbọ àti ọ̀dọ́-àgùntàn ó sì ti kó ìtẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àti tí ṣe májẹ̀mú tuntun ayọ̀ ní tọ́ba gbó tí ṣe májẹ̀mú gbàdéjẹ́ ni ìjẹ́ pé kò sí májẹ̀mú kan tó tó borí rẹ̀ àdóso gbogbo májẹ̀mú gbàdéjò kó so gbogbo dasán ìdí mo ṣe kí Olúwa àìnípa ìjẹ́ Jésù Kristi ṣe májẹ̀mú tó yàtọ̀ kún mi fagbà àti náà mímọ́ ìjà tó wá lọ akún fagbà àti náà mímọ́ ìjà tó wá lọ ọ̀yà nínú rẹ̀ tó sọ bí di ẹ̀rù ńlá àti jìjì ńlá pátá nínú rẹ̀ èyí tí gbogbo tí ń ṣe gbogbo àti jìjì gbogbo mi ìjẹ́ pé kì yóò ṣẹ́ni kẹ́ni àìtó tó bẹ̀rẹ̀ láti mọ yọmi àbí iṣẹ́ ìránṣẹ́ àbí sọ́jọ́ àbí dàwọn àbí ohun ṣe tèmi kẹ́lu lẹ́nu mọ́ àìjí kò sẹ́ni kẹ́ni tó tún lè yá ìmọ̀ àbí nínú àbí gbogbo tèmi àgbógun tí ayé mi àgbógun ṣe tèmi mọ́ ní orúkọ ọjọ́ ìṣọ̀bá kọ́ mi fún náà ìmọ̀ àtàgbára rẹ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà pátá nínú pátá ní orúkọ Jésù Kristi àì sọ mi di ẹ̀rù láti jìnnà pátá nínú pátá ní orúkọ Jésù Kristi àì nípa májẹ̀mú tuntun ní tí ṣe jẹ́ Jésù Kristi ní ìtọ́ba gbogbo tí ṣe májẹ̀mú gbàdé jẹ́ Olúwa àì gbogbo ẹni kẹ́yìn yòókù tó bá tún jẹ́ àì tó bá tún lè sọ pé òun lè di ìyọlọ́ dàbí ogun mìíràn àì tó tún pẹ̀ ní kẹ́yìn tó pé òun títà tìjáwó àì tó bá tún lè yọ dàbí àtakò àbí ìnira fún ayé mi àì kí kóòtù yẹ kọ́mẹ̀sì mú kó láyé àì kóòtù kọ́mẹ̀sì mú kó láyé ìrẹ́ yòókù òun kọjá àì kọ́mẹ̀sì parun lójijì sẹ́ Olúwa ní orúkọ ṣe bá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fagbára rẹ̀ sọ méjì ẹ̀rù lápátá nínú ìpàdé àtẹ̀wọ́ lọ ìjẹ́ pé àì kì yóò tún sẹ́ni kẹ́yìn tó tún lè yọ mí àbí ohun kan ṣe tèmi lẹ́nu mọ́ ìtàbá rẹ̀ kẹ́yìn yóò tọ́ bá dàn wípé òtún fẹ́ yọ mí àbí ohun kan ṣe tèmi lẹ́nu àì kú òjijì tó gbẹ lọ́tẹ̀ àì kọ́mẹ̀sì káwọn kó láyé àì kẹ́yìn rẹ̀ mi gẹ́gẹ́ bí àṣà àti ọ̀rọ̀ rẹ̀ ọ̀yà kọ́mẹ̀sì mọ̀ ìjẹ́lá àmúyẹ́ bí tó kó sì mọ̀ ìjẹ́lá jẹun kó sì mọ̀ parun sínú gbogbo kò tó wá gbé fúnra rẹ̀ àì kó sì mọ̀ parun sínú àwọn tó ń gẹ́jẹ fúnra rẹ̀ bàbá kún fúnra mi mímọ́ rẹ̀ Olúwa kún fagbára rẹ̀ kún fúnra mi mímọ́ rẹ̀ Olúwa kún fagbára rẹ̀ sọ méjì ẹ̀rù láti jìnnà pátá nínú pátá nípa àìmájẹ̀mú tuntun ní ṣíṣe jẹ́ Jésù Kristi ètò ìtàsílẹ̀ fúrú bàtì gbọ̀lá ara ètò ìsọ gbogbo àwọn àjẹ́ gbogbo ibi mímọ́ èké ètò àti gba Kristi Olúwa tó sì gbé nínú ìfẹ́ rẹ̀ bàbá kún fúnra mi àtàwọn ìsọ méjì ẹ̀rù lá nínú rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé kí ni ẹ̀jẹ̀ Jésù Kristi òun ni májẹ̀mú tuntun ni tọ́ba gbogbo ti ṣe májẹ̀mú gbàdéjẹ́ ètò túmọ̀ sí pé àwọn májẹ̀mú gbàdé ọ̀kọ̀ọ̀kọ̀ ní pàtàkì lórí gbogbo ṣe tọ́ mi ọ̀yà kún fúnẹ̀ mọ́tàgbára rẹ̀ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpè mi ire ayé mi pátá gbogbo pátá kò dìgbà fún mi gbogbo tá ti gbèsè lẹ́ta ti dá tá ti jí lọ́nà ayé mi ni
togo láì tẹ̀lé àìkú bẹ̀rẹ̀ kó dígbà padà fún mi tí mọ́ ògùn àwọn ọ̀rọ̀ ìṣáájú ni bàbá confident agbára gbé kó bẹ̀ sì dígbà fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tọ̀ agbára àti ní ẹ̀mí mọ̀ mo bẹ̀rẹ̀ bá gbé wọn lójijì ìtọ́jú pé kéde àní Jésù Kristi láti kú ó ti fara ẹ̀ka ló ti ṣe rúbọ ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe tutù àní ìmájẹ̀mú tuntun ni ìtọ́gbàgbó ṣe májẹ̀mú gbani àní jẹ́ pápátá ìtọ́jú gbàgbó tuntun kan àti gbàgbó pápátá àti ṣèṣù gbogbo ìtọ́jú mọ̀ sí àníṣe kò sí ìdí àti ìgbà fún májẹ̀mú orúkọ agbára àkọ́tọ̀ àti ẹ̀mọ̀ mo bẹ̀rẹ̀ fún orúkọ Jésù pa májẹ̀mú tuntun tí kò ní bàjẹ́ lára tó gbàgbó májẹ̀mú rẹ̀ gbókun fagbà àtìmọ̀ rẹ̀ yakun fagbà àtìmọ̀ rẹ̀ yakun fagbà àtìmọ̀ rẹ̀ àní gbogbo tí ṣòkò mi ẹ̀tọ́ mi pè mí ráyọ̀ wá gbogbo àní gbogbo tí ṣàyẹ̀mọ̀ àṣìṣe àmọ́ orúkọ Jésù àìkójúgbà fún pátá tẹ̀lé àìláì kùsí mi ká kójúgbà fún tẹ̀lé àìtẹ́ mọ́ ògo àwọn ọ̀rẹ́ tó yàgbẹ́ kójúgbà fún tẹ̀lé lórúkọ Jésù wá pátá kó tì mọ̀ dílò fún mi nípa agbára rẹ̀ mọ̀ dílò fún mi nípa àṣẹ rẹ̀ àìkọ́mọdé fún nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàfẹ́ ìfọkànbá ìtẹ̀mí gígùn àtúrà lórúkọ Jésù àkọ́bẹ̀ ti dílò fún mi bàbá kún fún ẹ̀mí mímọ́ olùwàkún fagbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbára àní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pè mí ayé mi ṣeré mi wá gbogbo àní kójúgbà fún pátá àní gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rẹ́ tó kójúgbà fún pátá nípa agbára àṣẹ rẹ̀ àní nípasẹ̀ májẹ̀mú tuntun ni èyí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi tí kò lè bàjẹ́ láyé tó sì gbàgbó tí ṣe májẹ̀mú àti ògo pàdé rẹ̀ pátá àní orúkọ Jésù àní gbogbo tí ṣe ògo ayé mẹ́tọ́ mi rẹ́ mi gbàgbé gbogbo pátá àní gbogbo tí ṣe pè mí àìtá àti gbèsè àti lọ́nà ẹ̀mí àkójúgbà fún tẹ̀lé àní nínú ayọ̀ àlàfẹ́ ẹ̀mí gbogbo ìtura àjẹrẹ àní kóṣùmọ̀ jílò fún tiwa bá tó fi jẹ́ náà àní kọ́mọ́ jílò fún nípa àgbà àtàṣẹ rẹ̀ àní láì múni akẹ́kọ̀ọ́ jílò fún nípa àgbà àtàṣẹ rẹ̀ nítorí ògùn àti ìlógún rẹ̀ àní kókò ìṣùmọ̀ ìṣẹ́ ìbòjẹ́ tirẹ̀ náà olùwàdúrà kún fagbára kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ àti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àní Jésù ti fira rẹ̀ rúbọ gẹ́gẹ́ bí ọ̀dọ́-àgùntàn ó ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ìtí ń ṣe májẹ̀mú tuntun ni tọ́ba gbogbo ti ṣe májẹ̀mú gbani rẹ̀ ìtí kò sì ṣe májẹ̀mú kankan tó tún lè borí rẹ̀ àti tó lè bàjẹ́ Olúwa ìdí ni mo ṣe kọ́ mi fagbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ nítorí nípasẹ̀ májẹ̀mú tuntun ni tí ń ṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtí tọ́ba gbogbo májẹ̀mú gbani tí kò sì májẹ̀mú kan tó lè bàjẹ́ ni Olúwa kọ́ mi fagbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ gbogbo ọ̀nà ọ̀yà ìkórè ayọ̀ kí n bẹ̀rẹ̀ sí ní kó ní àyè tó dáhùn ìṣọ̀kan náà ọkùnrin tó bẹ̀ jáde kò ní sí láti gbà wọn ìkórè tó fọ̀rọ̀ bùkún rẹ̀ ògo ọ láti wà ti gbé àṣẹ rere yá kí n bẹ̀rẹ̀ sí ní kó wọn tó bẹ̀ jáde kò ní sí láti gbà ìdẹ́bí pé kíni ní gbogbo ọjọ́ ayé mi ẹ̀rí ayọ̀ tó lógo jùlọ lè mẹ́mọ̀ jẹ́ ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wákàtí ayé mi yóò àmọ́ jẹ́ ìyàlẹ́nu ńlá fún àwọn ènìyàn tó mọ̀ tó pé òun ni àbọ̀ òun kọ́ ṣùgbọ́n tí lè mọ̀ fi gbóyà sọ fún ẹ pé àti ayọ̀ àti dúdú wípé èmi náà ni kì í ṣe ẹlòmíràn bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mọ̀ ìbòbìrì fún ọba gbé wọ̀ lódìdí Olúwa àní tó pé Jésù ti kó àní ó sì fi ra ṣe olùdókòtò àti ìrúbọ àti ètùtù fún ìgbàlà rẹ̀ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ àní òwò ni májẹ̀mú tuntun ni ìtọ́gbàgbó ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni ìtòsùnrùbó ti ṣe májẹ̀mú gbani mi tó rún pátá àní tó ti gbé wọn pátá ilé ìṣẹ́gun ìtẹ́kùpọ̀ tó ṣe májẹ̀mú àti ìrúbọ àti ètùtù kankan mìíràn mọ́ àní tó lè borí àní tó lè bàjẹ́ níbo ṣe kí Olúwa tó kọ́ mi fún iná mi mímọ́ àtàgbára ní ọ̀tọ̀ àtiwọn lọ iná mi mímọ́ àtàgbára ni mo fi sọ́kòlá gbé wọn lójijì olùkún fagbá àti iná mi mímọ́ lójijì ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ àìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó fọ́pọ̀pọ̀ ògo ọlá àti wàá tó bàtà gbà àti gbéga rẹ̀ ó yà àríkè bẹ̀rẹ̀ sí ní kàn báyìí àrí ní àdìsọ́lá ìṣọ́kọ́lá àní tẹ́kọ̀ àní ọ̀pọ̀ àti tó bẹ̀ ìjáde kò ní sí ẹ̀sìn ó yà àríkè bẹ̀rẹ̀ sí ní kàn báyìí ó yà àríkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó fọ́pọ̀pọ̀ ògo ọlá àti wàá tó bàtà gbára rẹ̀ sẹ̀ àrí ní gbogbo ọ̀nà ó yà àríkè bẹ̀rẹ̀ sí ní kàn báyìí àní kó tó sí ní gbogbo ọ̀nà ó yà àríkè bẹ̀rẹ̀ sí ní kàn báyìí àní gbogbo ọ̀nà ó kó bẹ̀rẹ̀ sí ní kàn báyìí bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ agbára tí ẹ̀mí rẹ̀ mo bèrè wá gbé wọn lódìdí agbára tí ẹ̀mí rẹ̀ mo bèrè wá gbé wọn lódìdí lórúkọ Jésù Kristi àìrí gbogbo ọ̀nà àìlábẹ̀ kó bó ti wọ́n rí Olúwa àìríṣẹ́ ní okòṣe pẹ̀lú agbára àìtọ́wà nínú májẹ̀mú tuntun ni ètí kò lè jí bàjẹ́ lára ètí ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ètò ti gbàgbó ti ṣe májẹ̀mú gbàdé mi ní tó gbà bó ṣe májẹ̀mú gbàdé jẹ́ ni àìtó sì gbé wọn kọ́ bá dá ní ìṣẹ́gun tí kò sí májẹ̀mú kankan ètò tún lè borí rẹ tí ò sí tù àti rúbọ kan mọ́ àìtó tún lè borí rẹ ni bàbá ẹ̀ àìkún fún ẹ̀mí àtàgbára rẹ ìkórè àìlọ́pọ̀lọpọ̀ àìnító àìṣẹ́kọ̀ àyàkọ̀ ẹ̀ṣẹ̀ tó fọ́pọ̀ bùkún ògo ọlá àti gbé àṣírí rẹ gbogbo ọ̀yà kébẹ̀ sí ní kọ́ báyìí àìkú bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí àní gbogbo ọgbà ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí gbilẹ̀ fún rere àìkú mi kí wọ́n pọ̀ sí fún rere nínú bùkún ọlá àti wàá tó gba tóbi rẹ àìkú mi pọ̀ sí fún rere àní nínú láti wàá ṣe tóbi rẹ àìkú mi pọ̀ sí fún rere àní orú rẹ gbogbo tó bọ̀ jẹ́ ìbòjì mi ìgbà kó tó bọ̀ jẹ́ tètè àìkú ògo yóò tó bọ̀ jẹ́ ìbòjì tẹ̀lé lọ bàbá àní ìbùkún àyè lọ́pọ̀lọpọ̀ àìkú rẹ lọ́pọ̀lọpọ̀ àìsàn ìṣẹ́gun tó bẹ̀ jẹ́ pé àmúyẹ gbà mí àní wọ́n mọ̀ ṣàfẹ́nu rẹ̀ àyè tí wọ́n sì mọ̀ gbà yín para rere ẹ̀rí àyè oṣù bẹ̀jẹ̀ bàbá orúkọ kún fún ẹ̀mí àtàgbà láti mọ̀ kó rẹ̀ wọ̀nyẹ àyè nígbà gbogbo ayé mi kò mọ̀ fọ́tò bó ṣe fọ́ lóko àti kún fún ẹ̀mí àtàgbà nípasẹ̀ májẹ̀mú ọ̀tútù ni èjì kò lè jí bàjẹ́ lára èyí tí ṣe ìyẹn Jésù Kristi tó ti bá gbó ti ṣe májẹ̀mú bàjẹ́ ni àní kó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó fọ́ bùkún ògo láti àti gbé àní tó àìsàn àyàkọ̀ tó bẹ̀ jẹ́ kò sí àgbàjẹ́ pé àmọ́yé gbà àwọn ènìyàn wọ́n jẹ́ nínú rẹ̀ àti àyè tí wọ́n ló ti mọ̀ gbà ìpàdé akún fún ẹ̀mí mọ̀ rẹ̀ akún fagbá àti ẹ̀mí mọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ní májẹ̀mú ayọ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi tí kò lábàwọ́n tí kì í díbàjẹ́, ìtọ́ dára ju gbogbo tí ń ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ màlúù àgbò lọ, ìtí ń ṣe ọ̀dàgùtàn ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn tó dára jù lọ, òun ni ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tọ́ba gbogbo tí ń ṣe májẹ̀mú gbanijẹ́. Ní èyí Ọlọ́run dìde lórí ọ̀rọ̀ ayé mi, fi àjùlọ rẹ hàn ayé mi kó tó bọ̀ fọ̀ tòkòtòkò bí ó ṣe fọ̀ ní ògo lọ. A bẹ̀rẹ̀ sí mú ayé mi fọ̀n nínú ògo tó ga tó tóbi jù lọ, kọjá ọgbọ́n àti màá tó yé mi àti òye ẹ̀dá gbogbo pátá, ìtí kì yóò ṣe ẹnikẹ́ni tó lè mú mi wálẹ̀ mọ́ láì àti láíláí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run tuntun Ọlọ́run òdodo, ó ànírántí ànímájẹ̀mú tuntun ni èyí tí ń ṣe ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni tí ń ṣe Jésù Kristi ni, èyí tí kò lábàwọ́n tí kò lábùlà ni tí kò lákàwé tí kò lágbé ni, èyí tí ń ṣe májẹ̀mú tuntun ni èyí tó ba gbogbo tí ń ṣe májẹ̀mú gbanijẹ́ ni, àrítẹ́nikẹ́ni ò sì lè bàjẹ́ tí kò sì májẹ̀mú kàbí ìrúbà tuntun kan mọ́lẹ̀ yẹn àìtó lè bàjẹ́ ni. Ní orúkọ Jésù Kristi àìdìde lórí ọ̀rọ̀ ayé mi, àìjẹ́kọ̀ọ́ ayé mi kọ́ lórí àìdìde lórí ayé mi gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo tó fi jọ́ lọ. Ní orúkọ Jésù Kristi àìbẹ̀rẹ̀ sí mú ayé mi fọ̀ nínú ògo tó ga tó tóbi jùlọ, àìbẹ̀rẹ̀ sí mú iṣẹ́ ìṣàṣe àgbo ṣe mi fọ̀ nínú ògo tó ga tó tóbi jùlọ, àyè kọ́ bẹ̀ sí gbàmí gbogbo ọ̀nà nínú ògo tó ga jùlọ. Àìní orúkọ Jésù Kristi jẹ́ kí ìmọ́lẹ̀ ayé mi kó tó mọ́lẹ̀ bó ṣe tán lọ, kó tó mọ́lẹ̀ lọ, àìjẹ́ kó tó mọ́ tọ́jú bó ṣe tán lọ, àìní àpò gbẹ̀mí ti bó ṣe gbé pátá jù àti wọn lọ, àìní kọjá ọgbọ́n ìmọ̀ òye ẹ̀ dára ìgbó pátá tí wọn lọ dání bàbá, àìní wàá bẹ̀rẹ̀ sí mú mi fọ̀ nínú ògo, àìní wàá bẹ̀rẹ̀ mi ṣe orí bàbá tó fi jọ́ lọ́rùn ni, àìní jẹ́ kámi kó tó mọ̀ fọ̀ tògótògó, àìní jẹ́ ṣe àdáwò gbogbo ṣe wọ́n kó tó mọ̀ fọ̀ tògótògó tí wọ́n tó gbogbo lọ, àìní pàṣẹ májẹ̀mú ni ètí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi tí kò lábàrà tí kò lábàrà tí kò lẹ́gbẹ́ ni, ètí ń bọ̀ gbogbo tí gbogbo sí májẹ̀mú gbani ni, àìtọ́ba gbogbo tí ṣe májẹ̀mú tó ti gbogbo ọmọ àìtí gbogbo so gbogbo dáná agbára ni. Ní orúkọ Jésù Kristi tí gbogbo apá tó ti gbogbo tó fi jọ́ lọ́ba ti bẹ̀rẹ̀ àìjẹ́ ọ̀rọ̀ ayé mi kọ̀ọ̀kan náà ọ̀yà bẹ̀rẹ̀ sí mú fọ̀ nígbò tí gbogbo apá tó fi jọ́ lọ́rùn, àìjẹ́ pé àṣìgbà láti mọ ṣeré ní gbogbo ọ̀nà togotogo nígbà gbàjà ṣeré, àìṣẹ́ ọ̀ṣọ́ ṣọ́jọ́ bìdá àwọn gbogbo bá gbogbo ṣe àìkọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo, àìní gbogbo ọ̀nà ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí gbilẹ̀ fún rere, ayé kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo, ayé kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, àìníṣẹ́ mi kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, àìníwó ṣe kọ́ bẹ̀rẹ̀ fọ̀ nínú ògo sẹ́ bàbá, àìníwó sọ fi àjùlọ tó bá gbára rẹ̀ ránṣẹ́ ọ̀yà mọ̀ gbẹ̀mí ló ẹ̀yà mọ̀ gbẹ̀mí ká àìníṣẹ́ mú tuntun ayọ̀ tí ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ni, ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì wáyé mi gbilẹ̀ fún rere gbogbo ọ̀nà, àìní ohunkóhun kọ́ mọ̀ ṣe sí láti dàmú wálẹ̀ mọ́, àìní ohunkóhun kọ́ mọ̀ ṣe sí láti dàmú dúró àbílẹ̀ jìmí lọ́wọ́ mọ́, ọ̀yà sì dìmí lọ́wọ́ àbílẹ̀ jìmí lọ́nà ní orúkọ Jésù nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà tìbí kó àti gbéga rẹ̀, ọ̀yà àbẹ̀sí mú mi ṣe rere ní gbogbo ọ̀nà, àbẹ̀sí mú mi pọ̀ ní rere ní gbogbo ọ̀nà, àbẹ̀sí mú mi tayọ ní gbogbo ọ̀nà, àbẹ̀sí mú mi fọ̀ nínú ògo, bẹ̀rẹ̀ sí pàṣẹ nínú ògo, àyẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí gbàmí nínú ògo tó ga tó tóbi jọ nípa agbára àṣẹ rẹ̀, àyẹ̀pàṣẹ májẹ̀mú tuntun ni ètò kò lè jí bàjẹ́ láíláí ni, àyè tó bá gbó ti ṣe májẹ̀mú gbàjẹ́ bàbá yà bẹ̀rẹ̀ sí mú mi fọ̀ nínú ògo tí agbára tó fi jọ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé bàbá, rántí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ń ṣe ọ̀dàgùtàn tó dára tó mọ́ jùlọ tí kò nákàwé tí kò náfiwé, ètí ṣe májẹ̀mú tuntun ni, ìtọ́gbàgbọ́ tí ṣe májẹ̀mú gbani rẹ̀, tọ́gbàgbọ́ tí ṣe májẹ̀mú gbani jẹ́ tó gbé gbogbo wọn mi ni. Olúwa ọ̀yá jẹ́ kí ayé mi kún fún ọlá àti ìwà títóbi àtàgbára rẹ̀, jẹ́ kí ayé mi àní kó kún fún títóbi ọlá àti agbára àti ìwà láyé rẹ̀, tó bẹ̀ débi wípé àti èmi o àti iṣẹ́ àti ìránṣẹ́ àti ọjọ́ mi àti gbogbo títí tèmi babalá olórí ìrànlọ́wọ́ ọ̀yá kábírẹ̀sì ní rí gbà wọ́n báyìí, babalá olórí ìrànlọ́wọ́ ọ̀yá kábírẹ̀sì ní rí gbà báyìí, ayé mi iṣẹ́ òṣèṣìjọ́ mi àti ìdáwó ni màá ti gbóṣì tẹ́wọ́n dá kábírẹ̀sì fọ̀ nínú ògo ní ọ̀tún lójoojúmọ́, tó bẹ̀ débi wípé kíni gbogbo àgbáyé ó lè mọ̀ wípé lóòótọ́ àti lódodo ìwọ ànílẹ́yìn rẹ kò sọ́nà kankan mìíràn mọ́. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni, àti gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ lọ́rùn ni, àrírántí àní ìrúbọ àti tuntun ni ètí ṣe Jésù Kristi àti ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ ni, ètí ṣe májẹ̀mú tuntun ni, ètò gbogbo ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni, àìtó ṣe ti ṣe májẹ̀mú tuntun, àìtó gbogbo ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni, ètí kò tún sí ìrúbọ àti tuntun àti májẹ̀mú yẹn mọ́, àìtó tún lè borí ẹ̀ tó tún lágbá lórí ayé rẹ̀ ni. Lórúkọ Jésù Kristi àdìdìdì lórí ọ̀rọ̀ ayé mi sẹ́, àti gbogbo àwọn tó fi jọ àdìdìdì lórí ayé mi ti gbogbo tó fi jọ lọ́rùn ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú ayé mi fọ̀ nínú ògo sẹ́, ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú ayé fọ̀ nínú ògo nínú ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí gbilẹ̀ fún rẹ̀. Lórúkọ
orúkọ Jésù Kristi bàbá àìní gbogbo ọ̀nà àìní bàbá la olórí ìrànlọ́wọ́ lórúkọ Jésù àti èmi àṣírí ìṣàṣojú àti gbogbo ṣètò pápátá ọ̀yà kábẹ̀rẹ̀ ní wọn báyìí àìní gbogbo àti èmi àṣírí ìṣàṣojú àti gbogbo ṣètò pápátá àìní kábẹ̀rẹ̀ ní wọn báyìí bàbá la olórí ìrànlọ́wọ́ ìtọ́ka tó yọ àìní kábẹ̀rẹ̀ ní wọn àìní gbogbo agbóni gbogbo ọ̀nà àìní bàbá tó fi jọ́ lọ́rùn ayé mi àìní sọ̀rọ̀ gbà sójú ojú bí akọ́wé fòtòwòtòwò sẹ́ olúwa àìní bàbá lórí ìrànlọ́wọ́ àkábẹ̀rẹ̀ ní wọn bá túbọ̀ agbá tó fi yọ bàbá ní orúkọ Jésù Kristi àìní rántí àìní ìrúbọdẹ àti ọ̀dọ́ àgùntàn ní ṣíṣe Jésù Kristi ni àti ẹ̀jẹ̀ yẹ bí tó ta sílẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ bàjẹ́ mú tuntun ni àyè tí kò dín bàjẹ́ tí kò lè sálára yìí tí kò ju gbogbo bàjẹ́ gbà lọ ètò ìṣe bàbá ti ṣe bàjẹ́ gbà ní mi tó bá bàjẹ́ gbà tó bàjẹ́ pátá tó sì gbé pátá bàbá àní orúkọ Jésù Kristi ọ̀yà dídé ìrànlọ́ fún gbogbo náà ayé mi àṣẹ ìṣọ́ ìṣọ́ àti níbi àti gbogbo ṣe jẹ́ pátá àní kọ́bẹ̀ sí fòtòwòtògò àní bàbá olórí ìrànlọ́wọ́ lórúkọ Jésù Kristi àní kọ́bẹ̀ sí wọn báyìí àní kọ́bẹ̀ sí wọn báyìí àní kọ́bẹ̀ sí wọn báyìí ìgbéga ètò kan tuntun àní kọ́bẹ̀ sí tèmi kọ́bẹ̀ sí tèmi iṣẹ́ ìrànṣẹ́ ìjọba àti gbogbo ṣe jẹ́ pátá lórúkọ Jésù Kristi àní ní gbogbo ọ̀nà ọ̀yà àní kí bẹ̀ sí ṣe rere àní kí bẹ̀ sí tayọ àní kí bẹ̀ sí gbèrè fún àní kí bẹ̀ sí pọ̀ sí fún rere nípa agbára àṣẹ rẹ bàbá àní orúkọ Jésù Kristi àti ìdílé lórí ayé mi àjọkọ̀ ẹ̀mí kọ́ ẹ̀mí àdìrántí májẹ̀mú tuntun ní ti ṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtọ́ba gbó ti ṣe májẹ̀mú gbàdì rẹ ni àìtógbó ti ṣe májẹ̀mú gbàdì mi àìtókò sí májẹ̀mú àti olùbá ti tukọ̀ mi náà mọ̀ àìtótó lè borí àìtó lè bàjẹ́ sẹ̀ lórúkọ Jésù Kristi àyè ìrírí bàbá lórí rẹ̀ wọ́n láti fi borí gbọ́dọ̀ àdìyẹ bẹ̀rẹ̀ sí ní wọn bàbá yìí àdìyẹ kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀tòwòtòwò iṣẹ́ ìṣẹ́ àṣeyọmọ́ bẹ̀rẹ̀ fọ̀tòwòtò àdì gbogbo ṣe tẹ̀mí ya kọ́ bẹ̀rẹ̀ sí kó fún ògo láti àṣeyọmọ́ kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀tòwòtòwò sẹ̀ àdì tẹ̀síwọ́n àjẹbásúwò ìgbìlẹ̀ rẹ̀ gbòòrò rẹ̀ àkọ́bẹ̀ jẹ́ tẹ̀mí àṣẹ ìṣẹ́ àdì gbogbo àìkí bẹ̀rẹ̀ sí ní ṣe rere àdì gbogbo tí wọ́n máa ṣe àdì gbogbo ṣe àkọ́bẹ̀ sí ní gbìlẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀n fún rere àdì gbogbo ní gbogbo nígbà gbàgbà tẹ̀ ṣẹ́ṣẹ́ olú àǹkú fáwọn ti dènà lọ fún mi àdìrẹ́ ti máa jẹ̀mú tuntun ní ti ṣe jẹ́ Jésù Kristi ni olú àdì gbogbo ṣiṣẹ́ àti òmìnira ńlá bí fi jẹ́ òmìnira ìrànlọ́wọ́ láti gbogbo àkùbẹ̀ sí gbé dìde fún àkọ́bẹ̀ ìgbà àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbọ́ gbogbo tí ń ṣe ògo ayé mi gbọ́ gbogbo tí ń ṣe àyẹ̀mọ́ àti ṣẹ̀dá mi gbọ́ gbogbo tí ń ṣe oríire mi mo pàṣẹ mi ọ̀dà lábàá nítorí pé kí ni Jésù ti fi àìsàn ọ̀dọ́ àgùntàn ìtọ́ dára tó mọ́ jùlọ láti rúbọ ó sì fẹ́ra rẹ̀ rúbọ ẹ̀jẹ̀ rẹ̀ òun ni májẹ̀mú tuntun ni ètí kò lákàwé tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n ó sì ti ba gbogbo ti ṣe májẹ̀mú gbani rẹ̀ ó ti ba gbogbo ti ń ṣe iṣẹ́ èṣù àti òkùnkùn ó ti ba àwọn jẹ́ pápátá ó ti gbé gbogbo wọn mì so kò sí ìdíra àti ìdíwọ́ kankan mọ́ gbogbo agbára gbogbo pátá ti daṣọ ti dòfo gbogbo tí ń jẹ́ ègún èpè ti daṣọ ti dòfo ẹ padà sínú ayé mẹbẹ ti dúró fún mi tẹ́lẹ̀ mọ paláṣẹ ni gbogbo tí ń ṣe ògbà ayé mi ṣe dá mi rí ayé mi ayé padà sínú ìdúró fún pátá gbogbo tí ń ṣe tọ́ mi tí a ti gbẹ́sẹ̀ lè mọ gbá padà tẹ́lẹ̀ ọ̀yá ẹ̀dá wọn padà fún mi pé orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbọ́ àní ìwọ ògo ayé mi ìwọ ṣeré mi ìwọ àṣẹmọ́ mi ìwọ ṣẹ̀dá mi àní ní orúkọ Jésù Kristi àní ìwọ ògo ìrànṣáájú ni àwọn ìrànṣáájú ni ẹ̀yà àní bọ́ pàṣẹ ní orúkọ Jésù ẹ̀wọ̀ ọdún ayé mi padà sí ìdúró fún mi àní kó ní gbogbo tẹ́wọ̀ àní pàṣẹ ẹ̀bẹ̀ sí jùlọ fún mi nítorí wípé kẹ́ni àní Jésù Kristi sọ̀rọ̀ àìjọ ọ̀gá àgùntàn àní ó sì fara ẹ̀ kalẹ̀ láti ṣú láti kú láti ṣe ìrúbọ láti ṣe tuntun ìjókòó ṣètò àti ìrúbọ mìíràn mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ òun ni májẹ̀mú tuntun ni èyí tó ṣe májẹ̀mú tó borí gbogbo májẹ̀mú ni àìtó sì ba gbogbo májẹ̀mú gbani jẹ́ ó sì rú gbogbo májẹ̀mú gbani ó ti gbé gbogbo májẹ̀mú gbani mi èyí kò sí májẹ̀mú kàti ègún kàti ìrúbọ kan àìtó tún lè borí rẹ̀ mọ́ èyí tí mo ṣe ké ojú orúkọ Jésù kò ṣe àní èmi bọ́ọ̀lù bó ti ṣe ìdálẹ́ mi gbogbo pátá mọ bọ́ọ̀lù bó ti ṣe ègún èpè àti májẹ̀mú lọ́pàá gbogbo mọ bọ́ọ̀lù bó ti ṣe ogun àní ègún ìran ẹ̀jẹ̀ àní ti ẹbí tara tàdúgbò ti ilé baba ti ilé yàtí tẹ ohun àwùjọ ti agbègbè ojoojúmọ́ gbogbo tí mo rí àbí tó lè gbogbo tí mo wà àní ti agbègbè yòókù tí mo gbèsè àní orúkọ Jésù ìwọ ògo ayé mi àní ìwọ ṣeré mi ìwọ àṣẹmọ́ mi ìwọ ṣẹ̀dá mi ìwọ orílẹ̀ mi wà gbogbo bàtà àní ìwọ ògo àwọn ọ̀ràn ṣáájú ni ìtọ́kùnmọ̀ tí mo lò ti sá àwọn gómìnà orúkọ Jésù àní ipò pàṣẹ ní ẹ̀kọ́ níbi tí wọ́n padà sọ ayé mi ìdókòwò kò tún sí pàtàkì kankan tó tún láìtó àtẹlẹ ìlú ayé mọ́ láti mọ̀ dáadáa láti di lọ́wọ́ àbí láti di mi lọ́wọ́ àyè láti mú kí n mọ rí yín o ó yẹ ẹ padà sọ ẹ̀bẹ̀ sí dúró fún nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ tèmi gúngàn àti sọ àní ẹ̀kọ́ níbi tí wọ́n padà sọ ẹ̀bẹ̀ sí dúró fún ní orúkọ Jésù Kristi àṣẹ ní o àní tó ń pé kéde àní ẹ̀jẹ̀ Jésù Kristi òun ni májẹ̀mú tuntun ó sì bá gbogbo ti ṣe májẹ̀mú gbani rẹ̀ àní ó ti sọ bí di mímọ́ àti bó ṣe ṣe bí di mímọ́ yá àní mo padà sí ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ògùn ayé màá ṣe ní wàá bó ẹ padà sọ ẹ̀bẹ̀ sí dúró fún mi nípa agbára àti àṣẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ láfíà tẹ̀mí gúngàn àti tura àjẹràfíà àti ìrànlọ́wọ́ àti àṣẹ láì múlẹ̀ kan dání gbogbo tí ń ṣe ògùn àwọn ọ̀rẹ́ mo pàṣẹ ní àní ó pè mí ẹ̀bẹ̀ sí wọn náà yìí ẹ̀bẹ̀ sí dúró fún nípa agbára àti àṣẹ lọ́wọ́ àlàyé mo tún bá ṣe mo rí olú orúkọ Jésù ní gbogbo ọ̀nà ayé mi ẹ̀ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo
àìníṣẹ́ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo àgbogbo ṣe lọ́sẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo ogbó ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo àìní tó pé kíni àìní ẹ̀jẹ̀ jẹ́ ti ṣe májèm tuntun gbàgbà ni àìní ó ti dá mi lóòótọ́ sọ mi dájọ́ àìní kò ṣe májèm àti ègún kan àìtútù ní pàtàkì lórí ayé mi mọ́ ọ̀yá gbogbo kíbi tá a ti gbẹ̀sọ̀ lẹ́ẹ̀tọ́ mi ni àìní gbogbo ẹni tó gbẹ̀sọ̀ tọ́ mi àìní orúkọ Jésù Kristi àìní torí pé májèm tuntun ni èsì ẹ̀yẹ Jésù Kristi ni àìní ó ti dá mi láàrin àìní kò sí májèm kan mìíràn tó tún lè borí ẹ̀ mọ́ àìní májèm tuntun ti ẹ̀yẹ Jésù Kristi ó ti bá gbogbo ti ṣe májèm àti okùn àti sẹ́tẹ̀ àti ìṣèkùn owó ti bá gbogbo wọn jẹ́ ni àìní ó ti gbogbo mi ní ìṣẹ́gun yìí ọ̀yá àìní mo ṣe é nídìí tẹ̀lé lórúkọ Jésù ẹ̀bẹ̀ sí dáhùn gbogbo padà fún mi lórúkọ Jésù tẹ̀lé gbogbo ti ṣe ẹ̀tọ́ mi padà tó wà ní ẹ̀bẹ̀ sí dáhùn fún tẹ̀lé àìní gbogbo ti ṣe ẹ̀tọ́ àti pé mi tó wà ní ẹ̀bẹ̀ sí dáhùn fún mi èyí tá ti jí lọ ní èyí tá gbèsè lé ní àìní lọ́jọ́ pé àìní lọ́jọ́ àìpẹ́ ní àìní rẹ̀ pàṣẹ síwáyé mi ẹ̀bẹ̀ sí lófin lórúkọ Jésù ẹ̀bẹ̀ dá padà fún tẹ̀lé mọ́ gbá gbogbo ẹ̀tọ́ àti pé àti padà sí gbèsè àìní gbogbo àwọn àìní tẹ̀lé ẹ̀bẹ̀ dá padà fún lórúkọ Jésù àṣẹ ní lórúkọ Jésù dáhùn fẹ́ àwọn májẹ̀mú tuntun ṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ìdíbà tí ìdíbàjẹ́ tí ìsá tí tọ́wà tí tí kò sóko tó bàjẹ́ ni àdìgbò gbogbo ṣe tó ń padà lọ́wọ́ gbogbo ẹ̀jẹ̀ gbèsè lọ́dà bí ìpinnu àti ayé mi àdìgbò wa tí ìṣògo àti ìpàdé lórúkọ Jésù tẹ̀lé ẹ̀dá padà fún mi ẹ̀bí dúró fún mi ẹ̀bí gbà padà àdìgbò ẹ̀sìn dúró fún mi gbogbo padà ọbẹ̀rẹ̀ sí dúró fún mi lórúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ní gbogbo ọ̀nà ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ mi fún báyìí Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí ti tèmi ni gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàmílà ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ mi fún mi lábẹ́ bó ti wù kó ẹ bẹ̀rẹ̀ sí kàmílà ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ mi fún mi ní orúkọ Jésù mọ́ pàṣẹ mi ọ̀dà lábà ògùn ayé mi kó àmọ́ búyọ bójọ́ sí ń búyọ ní ọ̀tún lójoojúmọ́ láì mú ní àtìdíwọ́ kankan dání ògùn ayé mi kó àmọ́ rẹ̀ kó sì mọ́ mọ́lẹ̀ bí òrùn sí ràn tí sì ń gbilẹ̀ tí kò sẹ́ni kéré tó dábò àbí gbé pamọ́ ya oríire ayọ̀ gbogbo ya kó túbọ̀ já sí rọrùn fún mi láti mọ̀ ṣe bó ṣe rọ àníṣe ẹ̀rí ayọ̀ mi kó túbọ̀ lógo bó ṣe lógo lọ ìrànlọ́wọ́ tó ju bàbá orí ìrànlọ́wọ́ lọ láti bí gbogbo akínbẹ̀rẹ̀ sí rí wọn gbà nítorí pé àti kọ́ńdé pàṣẹ mi pé èmi lè mí ọ̀jọ̀ra àwọn kèfèrí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí lẹ́nu mi ìgbé ọ̀dẹ́lẹ́bà àti mo padà ṣẹ̀dí ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní iṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ̀ tí a mi fún báyìí àní ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ̀ tí a mi fún mi àní ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ̀ tí a mi fún mi èyí tó rí pé kìíní àní Jésù Kristi èyí tí ń ṣe ọ̀dàgùtàn ni àyè tó lábúrò tó dábà wọn ni àní ó ti sẹ́ẹ̀tì fi àìrèsè orúbọ àní ó ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni májẹ̀mú titun ni èyí tí ó ju gbogbo májẹ̀mú gbogbo lọ ni èyí tó sì bá bó ti ṣe májẹ̀mú gbanijẹ́ ni èyí tó sì gbogbo mi ní ìṣẹ́gun àní kò sí rúbà àtìtù àti májẹ̀mú mìíràn mọ́ àti tó tún lè borí tó tún lágbá lórí àmì tó tún iṣẹ́ mọ́ àmì tó tún wúlò mọ́ èyí tí mo ṣe pàṣẹ ní orúkọ Jésù Kristi ẹgbọ́ àrí gbogbo ẹ̀yà ń gẹ̀rù sẹ́yìn ẹ̀rọ ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fún mi àyẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fún mi ọ̀yá àrí gbogbo ọ̀nà orí àyẹ̀gbọ́ àyẹ̀tọ́tún ẹ̀bẹ̀ kọ́bẹ̀ sí tẹ̀mí lọ́ba ẹ̀bẹ̀ kọ́ lé mi lọ́ba àyẹ̀kọ́ bẹ̀ tẹ̀mí lọ́ba kọ́bẹ̀ tẹ̀mí lọ́ ògùn ayé mi akọ́bẹ̀ sí ni yọ tuntun ní ojoojúmọ́ àrí gẹ́gẹ́ bí ọjọ́ sí yọ pẹ̀lú àṣẹ tagbọ́n Ọlọ́run àti yọ tuntun lójoojúmọ́ tògótògó tẹ̀yìnkẹ́ lòsì dáwọ́ lówó tẹ̀yìnkẹ́ lè dáadọ́ àbíjí lọ́wọ́ pé kọ́ yọ àní ògùn ayé mi kọ́bẹ̀ sí ní kó sì mọ́ mọ́lẹ̀ kó sì mọ́ gbinlẹ̀ àrí pẹ̀lú àṣẹ tagbọ́n Ọlọ́run gẹ́gẹ́ bí òòrùn àní ṣe yọ tí sì mọ́lẹ̀ tí sì tẹ̀yìnkẹ́ lòsì dáwọ́ gbé pamẹ́ kọ́ mọ́ ṣe yọ àní torí pé kéde àní májẹ̀mú tuntun ni èyí tó borí gbogbo májẹ̀mú tó bá borí májẹ̀mú bá ṣẹlẹ̀ àní tí sẹ̀jẹ̀ Jésù Kristi ni àní o sọ mi di mímọ́ àti ti dá mi láàrin iṣẹ́ èmi tí bọ́lú bó ti jẹ̀lá gbogbo èmi tó bó ti ṣe ègún àti ìgbà tí májẹ̀mú gbogbo mo pàṣẹ láti gbé kalẹ̀ nítorí tèmi gbogbo ẹ̀ ti ṣe áńgẹ̀lì ayọ̀ oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mo ti àmì fún mi lórúkọ Jésù Kristi látọ̀dọ̀ ọ̀rọ̀ láti gbé kalẹ̀ àní ẹ̀bẹ̀rẹ̀ kẹ́mi láti mo ti àmì fún mi ọ̀yá àní èrè ayé mi kó tó mọ̀ lókun bó ti lókun àyè mi kó tó mọ̀ fọ̀tòkòtò bó ti fọ̀ iṣẹ́ ìṣe ìṣòjọ́ mi láwọn olùgbé akótó mọ̀ fọ̀tòkòtò gbogbo ṣe akótó mọ̀ fọ̀tòkòtò bó ti fọ̀ lóògùn lọ ọ̀yá àní orí àyè kó tó mọ̀ bàálẹ̀ mọ̀ ṣe bó ṣe lọ ọ̀yá àní àti kọ́ọ̀dù pàṣẹ láti fìdí ẹ̀ múlẹ̀ pé àní èmi yẹn mi ò jọra àwọn kẹfẹ́ ńlá ní gbogbo ọ̀nà àní ìrọ̀ láti bu akínbẹ̀rẹ̀ sínú wọn báyìí àní lórúkọ akínbẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ akínbẹ̀rẹ̀ jọra àwọn kẹfẹ́ iṣẹ́ akínbẹ̀rẹ̀ sí gbilẹ̀ fún rere akínbẹ̀rẹ̀ sí gbòòrò fún rere orúurere gbogbo ọkọ̀ tó bẹ̀rẹ̀ fún mi láti mọ ògo àní tẹ́nikẹ́ni orílẹ̀ nínú rẹ̀ mi akọ́bẹ̀ ti jùlọ fún wa nípa gbà àtàṣe lọ́wọ́ ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àti wíwà àti tura àní orúurere tẹ́nikẹ́ni ògbéṣe nínú rẹ̀ mi àní kọ́bẹ̀ sí gbígbé ṣe fún báyìí nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àti tura àtẹ̀mí gígùn àní pẹ̀lú àtìlẹ́yìn àti orúkọ Jésù Kristi ẹ̀yà ń kẹ́lò ní sẹ́yìn ìròyìn ẹ̀bẹ̀ kí láti mọ̀ fún mi àdẹ̀bẹ̀ kí láti mọ̀ fún mi wọ́n pàṣẹ mi ọ̀dàlábà ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ẹ kú dàdùn ikú tó yáwó tó gbóná ó gbé yín mi ó lé yín kúrò láyé pápátá àti ẹ̀yin àti gbogbo àgbà àtijọba àti ìgbìmọ̀ yín pátá gbogbo àti ilé àtọ̀nà yín ẹ̀yin tẹ́ sọ pé ẹ kò sí láti jáwọ́ nínú iṣẹ́ bí láti mọ yọ omi lẹ́nu àbí iṣẹ́ ìrántí àbí iṣẹ́ ọjọ́ mi nítorí pé májẹ̀mú tó borí gbogbo májẹ̀mú ni ìrúbọ tó borí gbogbo ìrúbọ àní ètùtù tó borí gbogbo ètùtù
òun náà ni tí Jésù Kristi ṣe kò sí ìrúbọ àti ètùtù kankan mọ́ kò tún sí májẹ̀mú kankan tó tún lè borí májẹ̀mú ètí ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó ti gbé dìde ó ti gbèrú tó gbàgbó ti ṣe májẹ̀mú wà àti egun gbogbo ibi jẹ́ pàbátá mo pàṣẹ ni mi ò dá lábàá ẹ̀yin wọlé kọ́ tẹ́tọ́ pé ẹ̀ ò sí láti jáwọ́ nínú iṣẹ́ bí láti mọ fogun jayé mi àbí iṣẹ́ ìrántí àbí sójú mi àbí ilé àbẹ̀wò àbí ohun kan tí ń ṣe tèmi láì sí àánú ikú gbóná tó yáwọ́ ó ká yín kúrò láyé àti gbogbo ilé àtọ̀nà yẹn pàbátá ẹ kú dànù lọ́fẹ̀ẹ́ lófo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi èmi ò kì í ṣàbà àní kì í ṣẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ìka ènìyàn ẹni bẹ́ẹ̀ ni búburú ni tẹ́ sọ pé ẹ̀kọ́ ẹ̀sìn láti jáwé ní gbogbo tí ń ṣe ibi àti búburú àti wàhálà àti ìnira ni àní fún ayé bẹ̀ fún iṣẹ́ ìṣàkóso ìjọba àbí fún ogun ṣe tèmi pátá ní orúkọ Jésù àní ẹ̀rù dànù bọ́dẹ̀ ẹ̀ṣọ́ dànù nítorí pé kí ni àní Jésù Kristi ó ti fi àìsàn ọ̀dàgùtàn èyí tó dára tó tóbi jù tí ò nákàwé tó lè gbẹ́ tó lójú wọn àwọn sì fi àní sí òrùba àti ètùtù fún padà ara yín pátá èyí tó ju ẹ̀jẹ̀ ewúrẹ́ ìmọ̀lú àgbo àti gbogbo pátá lọ àní ó ti ṣe bó ti gbé ìfìjẹ rẹ̀ ṣe májẹ̀mú tuntun ni èyí ti ṣe májẹ̀mú tí ò lè bàjẹ́ láyé àyè tó sì pagbo ti ṣe májẹ̀mú gbàdúrà ti gbogbo yòókù bá jẹ́ pátá èyí tó ti gbé gbogbo májẹ̀mú gbogbo mi jẹ́ pé kò tún ṣe májẹ̀mú kan tó ṣe lẹ́dúró ni ọ̀yá àní orúkọ Jésù sì pọ̀ pàṣẹ mi dábàá àní gbogbo ẹ̀rùn dànù àní tó pé Jésù àti kú kébé kí ó máa ṣe kú ti jà kí ó máa ṣe jìyà ẹ̀yin wọlé apẹ̀rẹ̀ ní ayé olóòrùn àti náírà fún ayé mi ìtọ́kọ̀ májẹ̀mú náà ti sọ mi di mímọ́ àti gbogbo ṣe tẹ̀wọ́ pátá àti sọ mi di ẹni aṣẹ́wó nínú aṣẹ́wó pátá àti kọ́ni pàṣẹ bẹ́ẹ̀ ní kẹ́ni ọgbọ́dọ̀ jẹ́ mi lábí ni ma ẹnikẹ́ni yóò kó wù kọjá tó wá sí yọmi lẹ́nu àní àrùn ìyàjọ́ láti di gígí dànù mo pàṣẹ mi ò dẹ́lẹ́bà àní gbogbo ẹni bẹ̀ sí di gígí dànù pátá ikú tó gbóná tó yàwó àní ọkà yóò kó lórí ara ìlú orúkọ Jésù àti ẹ̀yìn àti ilé àtọ̀rọ̀ ti gbogbo agbára yìí ẹni yóò kó wẹ̀jẹ̀ mi yóò kó wù kẹrìwá tẹ̀pẹ́ ìka ènìyàn níbẹ̀ ní búburú ayé náà nínú àfọgójáde ni tẹ̀sán pé ẹ̀sìn àti jáwọ́ àti ronúpàdé àní ẹrù ń dànù ikú gbóná tó yàwó ọkà yóò kó lórí ara yìí ikú tó gbóná tó àní ọkà yóò kó lórí àní ẹ̀ṣọ́ dànù ẹ̀ṣẹ̀ gbé dànù kọ́pátá ti gbogbo agbára àti ilé àtọ̀rọ̀ àti gbogbo ṣe ti kọ́pátá lóko ẹkú dànù ẹ̀ṣọ́ dànù kọ́pátá ètò pé kẹ́ àní Jésù ti kó ìsìfẹ́ rẹ̀ ṣe olúmọ àti tuntun àní òun sì ní àìjẹ́ rẹ̀ sí ní májẹ̀mú tuntun ni ètò kò ṣe májẹ̀mú kan tó lè àtàgbà kan tó lè borí ẹ̀ mọ́sẹ̀ àní ẹkú dànù ẹ̀ṣọ́ dànù tó pé kí ni àní jẹ́ tí ọlọ́run jẹ́ tí ọlọ́run àní májẹ̀mú Jésù kò ṣe àní tí ẹ̀jẹ̀ Jésù kò ṣe àní òun ló fọdún ayé mi tó sọ mi dánmọ́ àní àjogún ọlọ́run èmi ò sí lẹ́tẹ̀lẹ́ yọlọ́mọ àti ẹnìmọ́ gbogbo àní ẹrù dànù àti ilé àtọ̀rọ̀ mi àní kò sí ọkọ nínú nǹkan ṣe tèmi pátá àti tẹ́tù yọlọ́ tẹ́tù bá tẹ́tù mọ́ gbogbo àní ẹrù dànù ẹ̀ṣọ́ dànù àti àti àtọ̀rọ̀ ẹnu dànù àní kú gbọdọ̀ ọkà yín kò lóla yẹn ẹ̀ṣọ́ dànù nínú mọ́ ayé rẹ̀ àdẹ̀bẹ̀rẹ̀ sí parun síbẹ̀ ní gbogbo Jésù àti ilé àtọ̀rọ̀ yẹn àti gbogbo agbára pátá gbogbo àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù àní ẹrù dànù nítorí pé gbogbo tó jẹ́ ti Ọlọ́run alààyè agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àjùlọ àti tóbi rẹ̀ lórí ayé mi fún gbogbo oore tó tún ṣe ní ayé mi pàápàá jùlọ fún ẹ̀jẹ̀ Jésù Kristi tó tún fi sọ májẹ̀mú rẹ̀ dọ̀tun ní rere fún ayé mi jẹ́ pé kò tún ṣe májẹ̀mú kí májẹ̀mú kan ègún ètò ìpè kankan àti tó tún lè lágbára lórí ayé mi mọ́ láti lè ṣe mí níbi àbí dárí mi dúró àbí ṣẹ́ náà àbí ṣe ìjọ mi àbí dáwọ́lé àbí kókó ti ṣe tèmi bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣé àtòjọba gba ọpẹ́ àti ìyẹn ẹlòmíràn àgbà ọpẹ́ àti ìyẹn èyí fún àní ogun pátápátá tí wọ́n ṣe ní ayé mi ní ọ̀tún ní òwúrọ̀ yìí àní fún májẹ̀mú tuntun ní tí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí tí wọ́n tún ṣe tí wọ́n tún sọ̀dọ̀ ọ̀tún ní ayé mi ní òwúrọ̀ èyí tí wọ́n tún mú kó tún mọ̀ fọ̀ ní ọ̀tún ní ayé àti gbogbo ṣe tèmi àní láti sọ gbogbo tí ń ṣe májẹ̀mú gbà ní àìdásán pátápátá lórí ayé mi ègún èpè àti májẹ̀mú àti ogun ẹ̀jẹ̀ ogun ọ̀rọ̀ pátá gbogbo àìdásán àti lágbára lórí ayé mi ògo ní forúkọ rẹ̀ Olúwa ìyìn ní forúkọ rẹ̀ àyè tó pé àní májẹ̀mú tuntun ní sẹ̀jẹ̀ Jésù Kristi ni àní wọ́n tún sọ bí dálágbá ní ọ̀tún àní ṣe ìṣe ìjọba ìdáwọ́lẹ̀ àti gbóṣe ìjọba pátá àní láti mọ fọ̀ nínú ògo láti mọ gbẹ̀rẹ̀ ní ọ̀tún àní rere nínú ògo kò tún sí agbára àtijọba kàti gbìmọ̀ ká àti tó tún lè jọ́ ìjìwà bí ní àbíyọ lórí fún mi àbí fún aṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìjọ mi Olúwa ọmọ ṣe o alágbára ọmọ ṣe o atóbijọ́ ọmọ ṣe o olùrọ̀fọ́ ọmọ ṣe o èjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn fún ayé mi tí o tó mọ ìkorò dààmú àtúnṣe àṣìṣe mọ́ àní fún sẹ́tẹ̀lá àti ọmọ àti gbìmọ̀ gbogbo àyè tí wọ́n ti kàn pa àyè tí wọ́n tún sọ́jà àti pàtàkì àtẹ̀gbẹ́dẹ́ àti ẹsẹ̀ pátá àní kémi kí lè mọ fọ̀ ní ògo àní kí májẹ̀mú tuntun ni àní kó tó lè mọ fọ̀ fún rere fún nígbà gbọdọ̀ ojoojúmọ́ Jésù mọ fọ̀ fún rere ní gbogbo jáyé mi Olúwa ọmọ ṣe ológo jùlọ ọmọ ṣe àti ọmọ ṣe èyí tí mo sọ pé àìsàn ọjà àmọ́ gba ògo lọ àmọ́ gba yín lọ àmọ́ gbogbo lọ àmọ́ gba lọ agbára èyí náà mi mímọ́ àṣẹ tí ó bá jọba láti mọ sọ̀rọ̀ ìbò ìṣọ̀kalẹ̀ lọ láti mọ kọ́ wa láti mọ tọ́ láti mọ fìwà láyé rẹ láti mọ fi tóbi lẹ́kọ̀ọ́ láti mọ káyé kó tó mọ kún fún ìyanu àtọ́gbà ṣẹ́gun àti ìgbàlá rẹ àti ìgbàlá rẹ àti ìgbàlá rẹ lójoojúmọ́ ọwọ́ ọ̀tọ̀ àgbà tó bọ̀ nàìjíríà níbo ìṣúná ìjáde lọ láti mọ sùúrù ìṣúná ayé nìkọ̀kan wa àtàwátà wà níbí àti wọn tí wọ́n bọ́ àti wọ́n wà Olúwa ògo ní forúkọ ikú ọ̀tí ṣe yé èyí ní forúkọ ikú ọ̀tí ṣe yé títí ayé àdìbí ọmọ ìsìnkú orúkọ rẹ ká òṣìṣẹ́ bàbá mẹ̀mí mọ́ olóògbé lọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi ògo 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 ní f'Olúwa lókè ọ̀run ẹni tó ń jẹ́ èmi àti èmi má ṣe bẹ̀rù oní májẹ̀mú ayọ̀ èyí tí kò sí ẹnikẹ́ni tó lè bà májẹ̀mú rẹ̀ jẹ́
oní májẹ̀mú ayọ̀ tí májẹ̀mú jẹ́ èyí tí ọ̀dọ̀ àjọ tó sì lógo jùlọ ògo ìyọ́lá ní forúkọ rẹ̀ èyí fún gbogbo rere ìtòṣe nínú ayé mi nínú ayé rẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ní ojoojúmọ́ ní ọ̀tún ìtẹ́ pé kò sì ní dáwọ́ dúró láti mọ tẹ̀síwájú láti mọ ṣe rere wọ̀nyí ní orúkọ ti Jésù Kristi ayé wa yóò sì mọ kún fún rere ìtọ́ga tó tóbi jùlọ ní gbogbo ọjọ́ ayé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi má ṣe gbàgbé ìjọba ọ̀run ó ti dé tán bíbọ̀ Jésù Kristi òun náà ti dé tán sọ palẹ̀mọ́ láti bá gòkè nígbà tí ìpè kẹyìn bá dún palẹ̀mọ́ láti bá ìjọba fún ìdí èyí kéyìí kó lè bá rí bẹ́ẹ̀ o ní láti kíyèsí ara gidi gan o ní láti mọ ṣọ́ra gidi gan kí Sátánì àtàrí kéèké àtòhun ayé yìí kọ́ bá ṣe ní ipá àtàgbà lórí ayé rẹ láti mú ọ kó lójú ọ̀nà Ọlọ́run láti yà sọ́tún àbí yà sósì láti tọ́lọ́ mìíràn láti lọ mọ sí wọn kíyèsí ìrìn àjò rẹ kíyèsí gbogbo tó bá ṣe mọ ṣọ́ra gidi gan lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni a wà nínú àwọn ewu ìgbà kẹyìn nítorí pé kò sí ọ̀nà tí Sátánì àtijọba òkùnkùn wọn ò lè lò láti gbà wọlé síyàn lára wọ́n lè lo ìyàwó wọ́n lè lo ọkọ wọ́n lè lo ọmọ wọ́n lè lo ohun tíyàn ní gangan iṣẹ́ tíyàn ń lò gé tíyàn ṣe gangan àní kò sí ọ̀nà lọ́wọ́lọ́wọ́ báyìí inú ewu ìgbà kẹdà kò sí ohun tí wọn ò lè lò Sátánì àjọbọ kòkò kò sí ohun tí wọn ò lè lò kódà gan oúnjẹ tó fọwọ́ ara rẹ̀ àti pé ìwọ gangan ló ṣe fún ara rẹ̀ wọ́n lè lò aṣọ tó lọ fún ara rẹ̀ àti èsì pé wọ́n bu ọ wọ́n lè lò láti fi mú ọkùnrin náà nítorí túmọ̀ sí pé gbogbo ọ̀nà ọgbọ́n ọmọ kí ẹ ṣẹ̀dá báwo la sì lè bọ́nu gbogbo nítorí pé nígbà tá a bá sọ nípa aṣọ tá a lọ rà lọ́jà tá a sọ nípa oúnjẹ tá a fọwọ́ ara rẹ̀ lọ ra èròjà tá a ṣe fúnra wa báwo la sì fẹ́ bọ́ kò sọ́nà méjì yìí nítorí ju pé kọ́mọ béèrè fákọ̀tún agbára ẹ̀mí mímọ́ ìmísí ọgbọ́n àti màtí àti kọ́ni àti tọ́ni Ọlọ́run nígbà gbogbo òmíràn tó dàbí rẹ̀ ni pé mọ̀ ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ mọ̀ ní dídùn láti mọ̀ wà níwájú Ọlọ́run ní òrè ìdóòrè láìsí bàtà láàárọ̀ àti ní ọ̀sán àti ní òru ó rí i pé kíni Ọlọ́run fúnra ara rẹ̀ yóò tó bọ̀ kún ọ̀fà gba àti lẹ́mìí àti mísí rẹ̀ láti mọ sí ọ níyè láti mọ ohun tó tọ́ àti ohun tó láti mọ ṣe láti mọ ìtàn àti àríkèrèkè Sátánì àti ìjọba òkùnrin wà gbogbo pàápàá jùlọ láti mọ ní agbára láti mọ borí wọn láti mọ kí májẹ̀mú tuntun ni tí ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni kó tó bọ̀ mọ dán láàrin kó tó bọ̀ fọ̀ fún rere fún ayé rẹ̀ àbí fún ayé mi fún ayé nìkankan wa nígbà gbogbo ní orúkọ Jésù Kristi agbára àti lè mọ ṣe àwọn èyí ètí májẹ̀mú tuntun ni tí ìṣẹ̀jẹ̀ Jésù Kristi yóò tó mọ fọ̀ fún ayé nìkankan wa fún rere ọlọ́gbó ẹnìkankan wa mo gbàdúrà ní orúkọ Jésù àti èmi àti ẹnìkankan wa àní ìṣèjọba ọ̀run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi alpha omega ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ àtàwátàwá níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wà àmọ́ rírò rẹ nu ayé wa sọ bó ṣe gba ọpẹ́ àti ẹ̀yìn nígbà gbogbo ní ọjọ́ gbogbo nígbò àwọn ọmọ yìí á sì mọ gbórúkọ rẹ ga fún títí bàtà àṣepẹ́ tí wọ́n ṣe rẹ̀ pápájọ fún májẹ̀mú tuntun ayọ̀ ni ìtìkì jíbẹ̀ tí kìsà tí kì í tí ó gùn ni ètò ti ba gbogbo tí májẹ̀ gbà ní mi tó ti bàjẹ́ wádá tó sì gbé wọn mi ní ìṣẹ́gun ìtísẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi aṣọ ipò ṣe gba ọpẹ́ àti ìyẹn ètò ìpáyẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan tó mọ ìdààmú àti kúrò mọ́ bí kò ṣe pé ògo àti èrè ayọ̀ ògo ìyọ́ àtúgbẹ́ ní forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó ṣe wá lógo ó gbé wa ró gbogbo ọ̀nà wa ọbẹ̀ sì já sí rere ní gbogbo ojú ayé wa àní àmọ̀tí inú ògo bọ́dọ̀ gbónúgbò ìyàbọ̀ nígbà ewúrẹ́ rẹ̀ yóò mọ̀ ṣe tiwa nígbà gbogbo májẹ̀mú ayọ̀ tí ṣe májẹ̀mú tó ju gbogbo májẹ̀mú lọ tí ṣe jẹ́ Jésù Kristi ni àní yóò túbọ̀ mọ̀ sọ wa dọmọ pápátá yóò túbọ̀ sọ wa dòmìnira pápátá yóò túbọ̀ dáwà rẹ̀ pápátá nígbà gbogbo ayọ̀ yóò mọ̀ inú ògo bọ́dọ̀ gbónú lábọ́nọ́lá agbára kàtijọba kan kò tó ní pàtàgbà lórí ayé ẹnikẹ́ni nínú wa mọ́ àti lóko tí ṣe tẹnìkan wa mọ́ ní lábẹ́ àkóso bó ti wù kó rí àmọ̀lékè sani láti mọ̀ jáṣẹ́gun ní gbogbo ọ̀nà ìjọba ọ̀run kò sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ ẹnìkankan wa lọ́wọ́ ayọ̀ àtàlàfíà láti fi pàdé ní ẹsẹ̀ Jésù Kristi àìní ìkẹyìn nínú àgọ́ mímọ́ rẹ̀ nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ nínú oríṣẹ́ mímọ́ rẹ̀ ibi tí kálukú ti gbé wọnú yàrá ètò tó lọ pèsè sílẹ̀ fún ẹnìkankan wa lọ bẹ́ẹ̀ ni orí kò yí padà gbogbo gósì mẹ́jẹ tó lọ láì àti láíláí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 hallelujah
hallelujah ògo fàlókè. Àmì 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 àṣẹ.